Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin alábíamọ ayé, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń dárun mọ́jú, tẹ́ ń náwó, tẹ́ ń nára lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Wàláì ẹ má bọkàn jẹ́ rárá. This is the beginning of new era. This is the beginning of new era. Gbogbo owó tẹ́ ẹ ti ná Ọlọ́run ò ní ṣe lánàá dànù. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ná owó lórí Yorùbá Nation, lórí kó lè bá tẹ̀ wá lọ́wọ́, tí ẹ ná pẹ̀lú ọkàn kan, tí Ọlọ́run ò dẹ̀ lò yín ní àti dàrú, pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní kábàámọ̀. Àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Lẹ́yìn tí mo ti bẹ gbogbo àwa tá a ti náwó tá a nára pé k'Ọlọ́run rọ̀ wá lọ́kàn lórí ọ̀rọ̀ owó tá a ti ná tá à ń rí bí ànádànù, màá fi àsìkò yìí màá tó fi rán wa létí wípé yìnyín kẹ́ni sèmí. Ṣé mọ̀ wípé fíìmù mi kan àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú wá sí orí YouTube Sokoti TV, òun náà ni Adégoróyè. Mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ YouTube tí àwọn ti grow jẹ mí lọ times 100. A ní àwọn tó ti ní 900,000, àwọn tó ti ní over 1 million, tó jẹ́ pé àwọn la máa ń lọ fún. By the time táwọn bá upload ẹ̀ fún bí oṣù kan oṣù méjì, owó rẹpẹtẹ ó ti jáde ńbẹ̀. So èmi ṣe ní over 5,000 viewer ni. Kò tí ì yẹ kí n máa upload fíìmù sórí YouTube mi. Mo dẹ̀ ní fíìmù tó pọ̀ gan. So àkọ́kọ́ tí mo ti promise yín pé máa fi tọ́ yín lẹ́nu wò nígbà ọdún, òun ni Adégoróyè tí mo ti gbé fún yín yẹn. Mo fẹ́ kẹ́ ẹ bá mi wò ó, torí òun ló máa encourage mi, nítorí pé mo wò wípé ẹ̀yin náà ni ẹ kúkú ń ṣe mí lóore. So kò dẹ̀ sí ní tó sọ wípé tí n bá bẹ̀rẹ̀ sí ní upload Yorùbá movie sórí tèmi náà, kò sí ní tó sọ pé mi náà ò ní rí subscriber rẹpẹtẹ. Ìyẹn ni mo ṣe decide láti fún yín lélẹ́yìí. Tẹ́ bá wá bá mi ṣe tẹ́lẹ̀ bá encourage mi, àwọn other films mi ò ní gbé lọ sí orí YouTube ẹlòmíì tó ní subscriber rẹpẹtẹ. Orí bíbá yìí náà ni màá ti máa show rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi share, ẹ dẹ̀ máa bá mi subscribe, ẹ dẹ̀ tó máa bá mi recommend ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ojú ò ní tì wá o. Ẹ̀yin ọmọ Yorùbá, bí èyí ò bá ṣe, bóyá tí ò bá ṣe, bóyá ìbá burú jù bẹ́ẹ̀ lọ o. Ibi tá ti bẹ̀rù Ọlọ́run nìyẹn o. Ibi tí a ti bẹ̀rù Ọlọ́run nìyẹn. Pé bàbá Gọ́ọ̀dù wa ẹ mọ̀ lágbára o. Ẹ̀dá ń ronú, Ọlọ́run ń ro ọkàn. Ṣé báwa là ń rò wípé ọdún yìí gangan ní ọdún 2022 yẹn la fẹ́ gbà dandan. Ṣé bá ń dájọ́ lé Ọlọ́run lọ́rọ̀ ni? Ṣé bí ètò bá gbà ni? Àti àwa Kìrìsìtẹ́nì àti àwa Mùsùlùmí, gbogbo wa la mọ̀ pé kò wọ́pọ̀ nínú ọjọ́ téèyàn bá dá lé Ọlọ́run lọ́wọ́ kó wá sí ìmúṣẹ. Torí wípé Ọlọ́run ló mọ nǹkan tó tẹ̀lé ọjọ́ tẹ́ ẹ béèrè yẹn. Bóyá ọjọ́ tó ò gbọdọ̀ jáde ńlé nítorí kí ọmọ lọ lásídẹ́ǹtì tí ó pa ọ́. Ibi tó o sì ti fẹ́ lọ gba nǹkan yẹn rèé, Ìbàdàn ló wà, Ifẹ̀ ló ti fẹ́ lọ gba nǹkan. Ó wọ mọ́tò láti Ìbàdàn lọ Ifẹ̀. Wọ́n wá ní rárá, àwọn àáfàá ó máa sọ fún ọ pé sàrà ìrìn àjò ṣe yín o. Àwọn Kìrìsìtẹ́nì ó máa sọ pé sàrà ìrìn àjò ṣe yín o. Àwọn ẹlẹ́sìn àbáláyé ó máa sọ pé sàrà ìrìn àjò ṣe yín o. Ẹlòmíì náà ti gbàbẹ̀ lọ tó jẹ́ pé gbogbo ń tán sọ yẹn náà ni ó dá, despite the fact pé Ọlọ́run ò farapamọ́ jẹ́ ń yà. Mo ti rí ẹni tí ó lọ ṣe ìgbélé, tí wọ́n sọ fún pé kó lọ ṣe ìgbélé ọjọ́ 7, tí ó dẹ̀ kọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu,
tó dẹ̀ lọ ṣe ìgbélé ọlọ́jọ́ méje tó dẹ̀ lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje ṣe mọ̀ pé ní ọjọ́ keje ní alẹ́ pátápátá ní ọ̀sẹ̀ tó kù ń bẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé ó lo ọjọ́ méje pé àwọn ọ̀rẹ́ rẹ̀ kan wá kí ní ọjọ́ keje ìgbélé ni wọ́n ní kó wà ẹ̀mí ìsọpọ̀ lọ́nú ẹ̀mí o ìgbélé ni wọ́n ní kó wà o bàtà àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn wá kí chọ́ọ̀chì tí ó ti wá ṣègbélé kò jìnnà sí títì lọ́ba ní kó mo sin àwọn ọ̀rẹ́ òun dé títì ìgbà tó dẹ̀ sí wọn dé títì kọ́ má sùn mọ́ títì ìwọ tó ti mọ nǹkan tí wọ́n sọ fún ọ kọ́ má sùn mọ́ títì kọ́kàn juwọ́ sí wọn wọ́n dé títì ó lóun bá wọn cross sí òde kejì lọ́hùn tán bá rí mọ́tò tán bá wọ mọ́tò tán owó máa padà wá sí church bọ́n ṣe ń wọ mọ́tò báyìí kó cross ọ̀nà tọ̀hún sáàárín àwọn tó wọ mọ́tò gangan wọ́n sì fẹ́ move ní ẹ gbọ́ gbàá mọ́tò tí mú orí ẹ̀gùn ó sì pa àwọn yẹn gan súré sọ̀kalẹ̀ wọ́n ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ní àwọn ọmọ tí wọ́n wá kí àwọn ọ̀rẹ́ tí wọ́n wá kí tó sìn wá títì ṣe rí gbogbo tó bá wọ ọlọ́run ní í ṣe bọ́ bá ṣe wọ ọlọ́run ló máa ń sọlá ìwọ tó o bá gbà fún nìkan lọ́ọ́ rà á dánwò ẹ jẹ́ ká wá gbà pé bó ṣe wọ ọlọ́run lélẹ́yìí ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ̀ ń mi rí mo mọ̀ pé ó ká yín lára ṣùgbọ́n ẹ má jẹ́ ká họ ara dé egun ẹ má jẹ́ ká kánjú lá ọbẹ̀ tó gbóná tá a bá kánjú lá ọbẹ̀ tó gbóná a máa jóni láwọn tó bá wá jóni láwọn tí ọbẹ̀ ń bá wá tutù gan tó tutù tán tá a fẹ́ ńlá àwọn tó ti bó kò ní ṣe é jata mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ rí i pé mo sọ pé the beginning of new era lélẹ́yìí bí mo ṣe sọ pé Yorùbá nation àtijọ́ ní tòótọ́ o torí àwa fúnra wa demarcate ẹ̀ pé December lágbà December ọ̀hún ti lọ kálukú fọ́nká ni o ṣùgbọ́n a nídìí láti fọ́nká torí ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́ ẹni tó bá forí tì dópin ńlá gbàlà bí èèyàn ò bá sì ṣubú kò ní mẹ́rù dì àti ṣubú àníìdí àti parọ́ fúnra wa aṣubú wọ ọdún tuntun yẹn ni nígbà tá a ti wá ṣubú Yorùbá sọ pé tọmọdé bá ṣubú á wo iwájú tó wo ibi tí ń lọ ni wọ́n ń tágbàlagbà bá ṣubú yóò wẹ̀yìn wò àgbàlagbà tó ṣubú tó wẹ̀yìn wò nǹkan tó kọ lẹ́sẹ̀ tó fi ṣubú ni ló dúró wò torí tó bá tó ń kọjá mbẹ̀ ń jọ míì kọ́ mọ̀ bá fẹsẹ̀ kọ. gbogbo ọ̀la ti rí àdánwò tó wà nínú Yorùbá nation tá a kọ́kọ́ ṣe lọ àdánwò pọ̀ nú ẹ o àdánwò àkọ́kọ́ ni pé ìmọ̀ wa ọ̀ṣọ̀kan rí láyé àdánwò burúkú tó tún wà ní pé kò síbi tá a ti ń ṣe ìpàdé àjùmọ̀ṣe àfi àwọn caucuses tó ń kóra wọn jọ tó ń ṣèpàdé tó jẹ́ pé ìpàdé tí wọ́n bá ṣe ní right kọ́nà máa ṣe ní left ọ̀rọ̀ tí wọ́n bá sọ ní front kọ́nà máa sọ ní back torí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n dẹ̀ ń ṣe àpérò lórí nǹkan ẹyọ kan tí gbogbo wa gbé dání. ẹ dẹ̀ rí pé mo pariwo ń jọ sí mo ní ẹ jẹ́ ká ní structure pé tá a bá ní structure pé ní word a ní chapter ní word ní chapter wa ó ti bẹ̀rẹ̀ àwọn náà ó lò lóye àwọn olóyè word yẹn wọ́n jẹ́ automatic member sí local government NEC àbí NEC ní máa pò náà NEC no àbí tọ́ba wá jẹ́yẹ tí wọ́n bá fẹ́ ṣe ìpàdé tó kó gbogbo wọn pọ̀ ní local government gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan àwọn olóyè wọn chairman and secretary ni wọ́n jọ pàdé
ó lè jẹ́ wọ́ọ̀dù 10 15 20 ló wà ní local government ẹyọ kan. Èyí tí jẹ́ pé wọ́n fẹ́ ṣàṣepé nìyẹn. Nígbà tí gbogbo wọn bá jọ pàdé níbẹ̀ yẹn, ẹ jẹ́ kí n mú báyìí pé ó yẹ ká ní international body, torí àtàwọn diaspora lájọ ń fà. Diaspora òun dẹ̀ kì í ṣe country ẹyọ kan, oríṣiríṣi country ni. So ó yẹ ká ní lókè lọ́hùn pátápátá international tó jẹ́ wípé àwọn tí wọ́n bá jẹ́ national officer, bóyá chairman, state chairman àti secretary, wọ́n á jẹ́ ara neck wọn lókè, or international body wọn lókè. So gbogbo country ó dàbí state lọ́ndà international body yẹn. ẹyọ ẹnìkan ni wọ́n yàn gẹ́gẹ́ bí president, wọ́n yàn secretary, wọ́n yàn treasurer, wọ́n yàn financial secretary, wọ́n yàn oríṣiríṣi oyè tó yẹ kí wọ́n yàn. Àwọn olóyè yẹn wọ́n wá láti state kọ̀ọ̀kan ní. State kọ̀ọ̀kan làwọn olóyè yẹn ó ti wá. Now irú àwọn Americans yẹn mọye state tó wà l'America, àwọn parí state tí wọ́n parí meeting wọn, state meeting ni àwọn ní gbogbo America máa jẹ́. So nígbàtí international body ti wà lókè, now nígbàtí gbogbo wọn bá jọ ṣèpàdé ní international body yẹn, wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan báyìí la gbọ́dọ̀ máa ṣe, nǹkan báyìí la gbé dání, nǹkan báyìí la ọ̀rọ̀ tá gbọ́dọ̀ máa sọ, nǹkan báyìí la gbọ́dọ̀ ṣe. Gbogbo ẹni tó bá dẹ̀ ti jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn, nǹkan yẹn ti bind lórí wọn, torí pé ìwé tó so constitution tó so wá pọ̀, ibì kan wà tó sign pé ẹgbẹ́ yẹn ní gbogbo àṣẹ lórí ẹ̀ nígbà tí wọ́n gbà ẹ wọlé. So gbogbo tí wọ́n bá ti jọ sọ lọ́hùn, tí wọ́n bá pa, tí wọ́n bá kún, gbogbo àwọn national officer tí wọ́n lọ láti country kọ̀ọ̀kan yẹn àti secretary, wọ́n á padà wá sí country wọn, wọ́n á wá pe àwọn state officers sí wọn. Àwọn state officers tó máa join wọn náà ni secretary àti chairman state. Wọ́n join wọn, wọ́n join àwọn international tó ń dé yẹn, wọ́n á join wọn, wọ́n á ṣe ìpàdé ti national body ti country yẹn gangan. So àwọn tó lọ tí wọ́n dé yẹn, àwọn lásíwájú wọn, wọ́n wà á jábọ̀ ní tí wọ́n mú bọ̀ láti international fún wọn. Nígbà tí wọ́n bá jábọ̀ fún àwọn country kọ̀ọ̀kan, ní ọjọ́ tí wọ́n ń ṣe state meetings, country kọ̀ọ̀kan ní ọjọ́ tí wọ́n ń ṣe state kọ̀ọ̀kan ní ọjọ́ tí wọ́n ń ṣe meeting, country gangan ní ọjọ́ tí wọ́n ń ṣe meeting tiwọn. Ọjọ́ tí country yẹn ń ṣe meeting tiwọn ni wọ́n sọ fún gbogbo àwọn state, ni wọ́n jábọ̀ fún gbogbo àwọn state. Ìgbà tí state bá fẹ́ bá local government ṣe meeting, àwọn náà máa sọ pé okay o, n tá mú bọ̀ láti òkèèrè o, nǹkan tí láwọn ń fẹ́rẹ̀ o. Ẹ rí i pé n tá mú bọ̀ látòkè yẹn ó ti délẹ̀, kò sí ẹni tí ò gbọ́ mọ́, kò sẹ́ni kankan tí ò gbọ́, àfẹ́ni tí ò bá wá, ẹni tí ò wá meeting, àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ó sọ fún pé nǹkan báyìí ni àbábọ̀ ò tó láwọn náà ó tó padà àwọn local government yẹn náà wọ́n ó tó padà jábọ̀ fún àwọn unit tí ó wà ní under wọn nínú meeting àjọṣepọ̀ wọn. Mo sọ bẹ́ẹ̀, mo ṣàlàyé bẹ́ẹ̀ fún wa, ṣùgbọ́n àwa ò lówó, àjẹ́ nǹkan kan, ọ̀rọ̀ tí wa ò lè ní mínì. Àwa ò ṣe doctor, àìṣe professor, graduate gan, so ọ̀rọ̀ wa ò lè ní mínì. In tí ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ ni pé ìwé ó yàtọ̀ sí knowledge tí Ọlọ́run fún kálukú. Knowledge ti ìwé ọ̀tọ̀ ni, knowledge pé kọ́lọ́hún ṣàánú èèyàn kó lágbára lórí òye àti ìmọ̀ ọ̀tọ̀ ni. Èyàn lè má dé school, bàbá wọn láríwájú wọn dé school rí. Ṣé bẹ́ẹ̀ mi tí ẹ máa ń pẹ́ra mi lọ́mọ primary 6, bàbá wa láríwájú dá wọn láwọn dé school rí. Òyìnbó ẹnu wọn bad, irú àwa yóò bá ò fún òyìnbó wọn. Ẹ wá wo ohun tí bàbá yẹn ń sọ jáde lẹ́nu láì kàwé, tó túmọ̀ sí wípé ọ̀rọ̀
akọjá ní igun mẹ́rẹ̀ẹ̀rin iléèwé ó yàtọ̀ sí ẹni tọ́lọ́run fún ní ẹ̀bùn ìmọ̀ àti òye. So ìgbà tẹ́ ẹ̀ bá ti ka ẹ̀bùn tí Ọlọ́run fún àwa kọ̀ọ̀kan náà kún ti yín, bápá bá tóbi tó tan lọ́mọ ń tó pín. Tẹ́ ẹ̀ bá ti pa ìmọ̀ tiwa pọ̀ mọ́ ti yín kò lè wọ́ ọ, torí kálukú ọmọ ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Gbogbo ariwo tí mo pa níjọ́ náà lọ́hùn àgbà, ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ti sọ wípé ìgbà báyìí òpin òde ẹ wàá bẹ̀rẹ̀ èyí tí ó gbé yín dé ilẹ̀ ògo yín. Èmi o mo gba Sunday Igboho ní ẹni tó jẹ́ ká bẹ̀rẹ̀ struggle yìí. Mo gbà pé bàbá wa Professor Banji Akíntóyè, mo gbà pé àwọn ni wọ́n líìdì èyí tí ó lọ táàrí ṣe yẹn. Mo gbà bẹ́ẹ̀. Mo gbà pé ìyá onídìrí ìyá má bínú, ìyá onítìrí, èébú tí mo bú wọn ń gbà yẹn ló tó bó sí mi lẹ́nu yẹn. Mo mọ̀ pé ìyá onítìrí àwọn náà wọ́n wà lára àwọn èèyàn tí ó gbé ètò lọ yẹn lọ́wọ́. Ṣùgbọ́n tí Akínlọ ti lọ o, tá a bá ti wá fi ti Akínlọ f'Akínlọ, t'Akínbọ̀ ló kù tá à ń retí t'Akínbọ̀ lóde yìí. Èyí ni màá fi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mi ni wọ́n, tọ́lọ̀ ń dẹ̀ mọ̀ wọ́n lọ́lọ́pọlọ, tọ́lọ̀ ń mọ̀ pé owó kọ́ ni wọ́n wá bí. Tọ́rọ̀ wọn bá wá já sówó, owó Ọlọ́run ni. Owó gangan kọ́ ni primary thing tó wà ní mind wọn. Mi tún ní dá orúkọ púpọ̀, màá dárúkọ omíyalé, màá dárúkọ Awíkoko. Pa àwọn tí mo máa ń dárúkọ náà nìyẹn. Torí ọ̀rọ̀ èmi wọ́n yéra, mo máa ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Mo bá Awíkoko sọ̀rọ̀ kan, ó dẹ̀ ṣe program, kò dẹ̀ claim pé òun lòun rò. Ó dẹ̀ tún sọ fún mi pé, ó dẹ̀ tún sọ nínú program pé bàbá Sokoti ló sọ báyìí fóun. Kò claim credit yẹn, fún mi credit mi. Ibi tẹ́ ti mọ olóríire yàtọ̀ nìyẹn. Now ẹ̀wọ̀n méjèèjì yẹn mo pè wọ́n àti àwọn kọ̀ọ̀kan tá a mọ̀ tá a jọ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ló dalẹ̀ o, ọ̀pọ̀lọpọ̀ wa ló ti dalẹ̀ o, ọ̀pọ̀lọpọ̀ àwa tọrọ sọ̀rọ̀ ni mò ń sọ o, kì í ṣe láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ àwa sọ̀rọ̀ ló ti dalẹ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo wa náà la dalẹ̀. Àwọn kan wà tán ṣe tinútinú wọn. Mo pè yín sà. Bàbá wa Gani Adams, ààrẹ Gani Adams, wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni olóòlù oko. Ẹni tó bá kú ni wọn ò ní bú mọ́, wọ́n bú ọ títí dọjọ́ òkú ẹ ni. Ẹ mọ́ wò yẹn, ìgbà tí ìgbà bá kú làádèrè èèyàn ò sùn ọ̀ láàyè. Àwọn bàbá wa tí wọ́n ti kú, ẹ wo ọdún tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti kú. Ẹ wo dáadáa táwọn èèyàn tó ń sọ ń pa ẹ̀dẹ̀ ní. Adélabú Kẹ́ńkẹ́lẹ́ Mẹ́sì, àwọn Ọ̀yọ́ state ò lè gbàgbé ẹ̀ láéláé, pàápàá jùlọ àwọn Ìbàdàn. Bẹ́ẹ̀ àṣìṣe àríkà ní bàbá àrègún. Ìbà Gani Adams, èmi mọ̀ pé yín báyìí o. Ẹ̀yin bàbá wa Kamarudeen, pírẹsidẹ́ǹtì àwọn Àgbẹ̀kọ̀yà worldwide, ó di méjì tí mo pè. Bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, ó dẹ̀ yín mẹ́ta tí mo pè. Bàbá tèmi ní Ìbàdàn Ẹ̀gẹ́, mo pè yín náà. Mo pè Dagoro, mo pè gbogbo ẹ̀yin èèyàn, màá fi ìwé ránṣẹ́ sí yín. Gbogbo ẹ̀yin èèyàn tí ẹ fún wa ní ìmọ̀ràn, tá a tẹ̀lé ìmọ̀ràn yẹn tá a kùnà lórí ẹ̀. Gbogbo yín ni mo fẹ́ pè pátápátá báyìí pé ẹ dìde sọ̀rọ̀ Yorùbá Nation.
bó bá tiẹ̀ jẹ́ wípé at the end of everything náà region náà máa fún wa tán bá fún wa region 85% problem wa ó ti solve torí region wa àwa la control ẹ̀ ẹni tí ó ṣiṣẹ́ ní region wa ọmọ wa ni a ní fi ọmọ wa ò ní ṣèdìbò bẹ̀bẹ̀rẹ̀ ká mú ilẹ̀kẹ̀ ká kíbọ̀dì ẹlòmíì after all ṣé ìwé kan láàní àwọn elédè kan kà ju Yorùbá lọ ni ṣé elédè wo la sọ pé ẹ mọ iye ní Èkìtì lásán ẹ mọ iye professor tẹ́ẹ̀rí lẹ́kìtì lásán ni lẹ́kìtì lásán professor tẹ́ẹ̀rí rí ní odidi the whole region mi ẹ̀rí lẹ́kìtì Èkìtì state nìkan ká tó wá sọ̀rọ̀ àwọn ilẹ̀ Yorùbá yòókù so kí la ṣe nídìí láti lọ́ọ́ máa gbá wọ̀nyẹn ta then ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi ń jọ wá lójú lórílẹ̀‐èdè yìí tí ń wá láti òkè òkun àwọn ọmọ Yorùbá ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni mo ti mú wá sétí gbọ́ yín rí tá a ti sọ so many things operation tí wọn ò tí ì ṣerú ẹ̀ kó survive ẹ̀ rí ọmọ Yorùbá ló ṣe l'Amẹ́ríkà mo ti ka gbogbo orú yẹn mi ìfẹ́ máa tún kà lọ rẹpẹtẹ mọ́ gbogbo yẹn nu so débi pa máa ní bóyá a ní ọ̀wọ́n nìyàn a ní nǹkan kan tí jẹ́ ọ̀wọ́n nìyàn ẹ jẹ́ ká gbà wípé èyí tó lọ yẹn ti lọ o ẹ jẹ́ ká gbà pé Sunday rí mi ò ní ká pa àwọn tó kù náà o mi ì bá bàbá Akíntóyè jà o mi ì bá ìyá Onítìrí jà o ṣùgbọ́n kán fún ẹlòmíì náà láàyè n tó kó bá ìjọba wọn ni wípé èmi wọ́n rọ́ọ̀bù máìdì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá ti gbéra wọn pamọ́ jù ẹni tí ò gbéra ẹ̀ pamọ́ kò ní dúró lórí ipò yẹn gangan ẹ tó fẹ́ gbéra ẹ̀ pamọ́ kò ní dúró lórí ipò yẹn o gbogbo ẹ̀yin tí mo pe yẹn àti ẹ̀yin lórúkọ tó wà ní diaspora tẹ́ ẹ kó oríṣiríṣi ẹgbẹ́ dání ẹ̀tùká ẹ wá kóra yín jọ kẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí state chapter tí a fi ní ibi tá fi ní gbàgede ìpàdé sọ̀rọ̀ táwọn state ó ti pàdé táwọn local government ó ti pàdé táwọn ward ó ti pàdé tó fi jẹ́ pé ní tó bá ń bọ̀ látòkè yóò délẹ̀ kò sí yẹn báyìí kálukú kan dá tiẹ̀ ṣe ni látijọ́ tí àwa ti ń pariwo wípé tí àwọn èèyàn ń ṣe yóò dá táwọn èèyàn ń ṣe yóò dá ibú táwọn èèyàn ń bú ọ̀dá ìpè táwọn èèyàn ń ṣe ọ̀dá àwọn tí wọ́n ti ṣépè sẹ́yìn ń bò lẹ́ẹ̀ fojú sí ìsìn yíyọ tó bá jẹ mọ́kẹ́ lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn tá ìgbésẹ̀ pé yẹn ń bò lẹ́ẹ̀ fojú yín sí ó ti yíwọ́ báyìí nǹkan tí a gbé dání ló ti jábọ́ yìí so àásẹ̀ tún ẹrù yẹn dì ní eléyìí ò sínú pé ẹnìkan ń parọ́ tàbí ẹnìkan ń ṣe kéèké mọ́ ẹrù yẹn ó ti jábọ́ ní on the 31st of December ló ti jábọ́ mọ́ gbogbo wa lọ́wọ́ àfẹjọ́ ìbá parọ́ tán rẹ̀ jẹ́ lóko now ṣe mo wá rí ẹ̀kọ́ kan kọ́ ẹni pé ń jọ sí àwọn kan ní kò ní síbò wọn gbọ́dọ̀ dìbò ní kankan mo dẹ̀ ti sọ fún wa náà nínú fídíò kan lórí ẹ̀ pé ọmọ yín kan tó ń lérí ogun ńgbà kan tó lọ ra àwọn tó lòun ti lọ rà bán tó lọ ra yúnífọ́ọ̀mù fáwọn èèyàn tí ń pèsè fún wọn tó ń kógbó sí yín lórí àwa sọ fáwọn kan ńgbà náà wọn ní lọ́la ń pa o ìbò Èkìtì state ó ní wọn ò ní ṣe ó ní ò ní wáyé ṣe pé state ẹyọ kan nìyẹn kò rí olùrànlọ́wọ́ tí wọn ó jọ ṣe tí ìgbò fi ní wáyé ó tún ní ìgbà yẹn tó lọ ó tún ní ti Ọ̀ṣun kò ní wáyé bóyá olórí burúkú ẹ̀ ti kú ni bóyá yé ni o ó tó wáyé o àwọn èèyàn rándanràndan tó máa ń bíldì máìdì tiwa sórí òfo nìyẹn irú àwọn yẹn náà máa sọ̀rọ̀ Ọlọ́run ló mọ iye millions tó kó lọ Ọlọ́run ló mọ iye mọ́tò táwọn èèyàn rà fún táwọn Yorùbá nation rà fún ó ti kó yẹn lọ ẹ̀rí yẹn bú o
àwa la gbọ́dọ̀ ṣe mistake kan tá a bá ti ṣe mistake kan àti lọ gbowó lọ àwọn olóṣèlú nìyẹn bí ẹni pé àwọn olóṣèlú ọ̀hún ará ọ̀run ni wọ́n bí ẹni pé àwọn olóṣèlú ọ̀hún kò sí Yorùbá kankan nínú wọn bí ẹni pé kì í ṣe Yorùbá nation làwọn aláàgbé lọ́wọ́ bí ẹni pé a padà pa gbogbo àwọn olóṣèlú ní tá a bá ní Yorùbá nation gbà kò tán di yín báyìí bá a ṣe pariwo fún yín tó sọ tán di yín bá a ṣe pariwo káfẹsẹ̀ yìí délé káfẹsẹ̀ yìí délé káfẹsẹ̀ yìí délé ṣe bí pèlè ń gbé aṣẹ́ ibo ló borí já báyìí káwí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà ní yọmọ èèyàn Olúwa o bàbá mi kọ́ ló ń bá mi fọ̀rọ̀ kẹ́ wọn ó ní tó bá bá wa sọ̀rọ̀ á ní tí n bá ń bá yín sọ̀rọ̀ kò kí ń wù mí kẹ́ ẹ gbọ́ torí tẹ́ ẹ bá gbọ́ mo ti yọ yín nínú ewu tó wà lórí ọ̀rọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n èyí tí n bá sọ fún yín tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá lọ ko ìkònà orí rẹ̀ ẹ wà á rántí pé bàbá yín sọ fún yín pé ìyẹn ní máa ń ní wéètì pé bàbá mi dẹ̀ sọ fún mi ẹ wà rí bàbá yẹn kó tóbi bọ̀tíjọ́ tó ń sọ fún yín èèyàn lásán ni kò jẹ́ nǹkan kan wájú yín ṣe rí fídíò eléyìí mi ní jẹ́ kó gùn tó the last one tí mo ṣe yìí the last one yẹn mo ní explanation púpọ̀ lórí ẹ̀ torí àwọn olórí burúkú kan wà tó jẹ́ pé èébú wọn ò tó máa bú wọn ni Sokoti ó ti padà ní kinní kan ìgbà tá a kulẹ̀ padà gan tá a fi jojúmọ́ ṣe ẹ̀ láti lọ gbowó ẹ̀ ló lóṣèlú ni wá bí èèyàn ò bá ti ẹ̀já wèrè tí orí èèyàn ò bá burú tí wọn bá ṣépè fún ìdílé èèyàn ibi tí mo fi membership card ẹgbẹ́ hàn yín tí gbọ́dọ̀ yẹ pé gbogbo ayé lórí kì í ṣe gbogbo Nàìjíríà nìkan gbogbo the whole world lórí certificate tí mo fi hàn pé ẹgbẹ́ APC ni mo belong sí mo ní wọn ò dẹ̀ lé mi mo lé mi ni mo decide pé mi ò ṣe mọ́ gbogbo ayé sì rí kì í ṣe wípé èmi ń bínú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu toró lórí mi ni ó ti sọ̀rọ̀ fún mi sẹ́yìn dáadáa mi ò bínú ẹ̀ rárá inú tèmi ń bí ni pé mò ń rí pé tó bá jẹ́ pé constitution yìí náà la gbé lọ́wọ́ ó lè mọ́ fífọ́ wà torí pé anybody sáà ní ṣe nǹkan kan outside constitution and more so Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò tí ì rí tíkẹ́ẹ̀tì gbà tí gbogbo wa fi ń agitate fún nǹkan yẹn so tó túmọ̀ sí pé kì í ṣe torí Aṣíwájú la fi ń ṣe èmi ò wá mìíràn tásíwájú wá ṣe fún wa tó wá di ọ̀ràn tó bẹ́ẹ̀ yẹn tó wá di ó ti ń yàgbé ara o ó ti ń tọ̀ ara o kò lè sọ̀rọ̀ mọ́ o kò lè ṣe kinní kan mọ́ o bẹ́ẹ̀ bá gbójúlé gbígbẹ tútù tí yín ní òwò gbogbo ẹnikẹ́ni tó bá ro kúrò pẹ̀lú ògo Ọlọ́run ikú yẹn padà sórí òǹtọ̀ wọn àtọmọ ẹ̀ gbogbo owó tó bá ti ro kúrò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún kínní ṣé o lè tó báyìí ṣé o lè tó tálẹ̀mọ̀ tí ó gba Yorùbá lè sàn gan náà fún wa tó tẹ́ fi yan ẹnìkan ní pọ̀sẹ̀ adẹ̀bá ń sọ ẹlẹ́ẹ̀ní gbọ́ àwọn tí wọ́n dẹ̀ wá jẹ́ aṣíwájú wa ibi tí mo ti rí pé ẹ̀yin ò ṣe dáadáa nìyẹn bàbá Akíntóyè ẹ̀ ṣe dáadáa rárá mi ìfẹ́ bú yín ni nítorí pé kì í ṣe pé ó wù yín kó rí bó ṣe rí yìí ṣùgbọ́n ọgbọ́n tẹ́ fi lè ṣe tí ó fi rí bá a ṣe fẹ́ kó rí ńlẹ̀ ní torí tẹ́ bá ní gbogbo bá àwọn èèyàn ṣe ń pariwo pé wọ́n ń bú ọba wọ́n ń bú jòyè yẹn bàbá ìjọwọ́ lẹ jáde tẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ ìjọwọ́ lẹ jáde tẹ́ bú àwọn ọmọ yẹn ẹ ní bú wọn ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ rán wọn ní tẹ́ ń jẹ́ ó túmọ̀ sí pé iṣẹ́ tẹ́ rán wọn ò ní ń jẹ́ so bàbá ẹ má bínú ẹ ti di ẹni yẹpẹrẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ gbogbo àwọn olóṣèlú pọ̀ wọ́n pọ̀ jù alọ́bàjẹ́ ẹ̀rí rálì wọn ẹ̀rí ẹjọ́ táwà tí ń gbọ́rọ̀ rálì sáré ṣe bẹ́ẹ̀ àbádẹ́ rí rálì wa ṣe tó bá jẹ́ pé àtọ́ olóṣèlú tó olóṣèlú ò tọ́ wa àwọn ọmọ tí wá ní wọ́n lọ bá sọ́jà tó kó bọ lọ́wọ́ wọ́n fẹ́ kẹ́ ẹ rí torí kẹ́ ẹ lè fún ẹ lówó àwọn olórí burúkú kan náà ó dẹ̀ máa kówó fún ọmọ tí ó gbé orúkọ Yorùbá ní ṣẹ̀táwà ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó gbé lọ fèsì sójà pẹ̀lú gbọ́n àwọn olórí burúkú kan ó dẹ̀ máa dáwó fún wọn sórí yíyọ burú papọ̀ níní wọ́n ti kọ́ ọpọlọ tí yín láti mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ò dá ní ẹ wá ní káwọn máa support irú yẹn àwọn ṣe máa support irú yẹn lórí àwọn orí burúkú tẹ̀yìn ń ṣe yẹn àwọn ọmọ tẹ́wà ń fi tí gbọ́ torí wọ́n máa ń jọ kó gbogbo àpapọ̀ náà ni nǹkan tí ò jẹ́ kí n bá wọn lọ sí rally nìyẹn because rally tá àjọ pilẹ̀ rẹ̀ tá àjọ sọ pé tá a bá dọ̀hún o
a ní bú yẹn o níta gbé dání la fẹ́ kiri o mo tún sọ fún yín débi wípé gbogbo opportunity la ní pé téèyàn bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ dúdú èèyàn lè rí tàjú pípọ́n lọ mo tún sọ ìtumọ̀ rẹ̀ fún yín pé ẹ bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ lè rí tàjú pípọ́n lọ ọgbọ́n lẹ̀ ẹ̀dá sí ọgbọ́n tẹ́ ẹ̀dá sí ni pé ẹ wà wá ọmọ tó fáìn gan tójú òní rí kọ́mọ́ wò bẹ̀pọ̀ lẹ́ẹ̀kejì ẹ gbé ọ̀gẹ̀dẹ̀ dúdú lé lórí ọmọ tó wọ́gìlì ẹ gbé pupa lé lórí ẹ rí wípé wákàtí 4-5 tí ọmọ tó ru ọ̀gẹ̀dẹ̀ dúdú lọ tó bá ti ta ọ̀gẹ̀dẹ̀ tiẹ̀ tán tó ti dé onípupa ò tí ì dé toró onípupa naturally ẹ̀ tó kulẹ̀ fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ pupa nìkan ní ọ̀bàrà ọ̀gẹ̀dẹ̀ gbogbo ibi tí bá dẹ̀ tí ì dé ó lè má dẹ̀ tí tó fẹ́ dín dòdò ṣùgbọ́n ọmọ ti bí tí ó tó fáì tó ru ọ̀gẹ̀dẹ̀ dúdú lórí ntẹ́ gbogbo ojú tó bá ti rí ló fẹ́ bá sọ̀rọ̀ kó fẹ́ gba nọ́mbà ẹ̀ ọdẹ̀ ti rí pé tí ń tà nìyẹn ọkọ̀ọ̀kọ́ bá ara jà ìrẹ́ ìyẹn lọ́kọ̀ọ̀kọ́ fìfà lójúmọ́ ra ná ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú tó jẹ́ pé kò wúlò fún ìwọ náà ò lè mú lọlé ẹlòmíì ti ẹ̀ lè ra gan kọ́ gbàgbé ẹ̀ síbi tó ti rà kọ́sà ti rí nọ́mbà ọmọ yẹn gbà bó òun ṣe ta ọ̀gẹ̀dẹ̀ ti ẹ̀ nìyẹn mo pìtàn débẹ̀ fún yín wípé a nídìí láti máa pọ́n àwọn èèyàn yìí lé ní tá a bá ń pọ́n wọn lé wọ́n máa ṣe wá lóore lábẹ́nú tó bá jẹ́ pé àbúrú aṣíwájú yẹn tá àbúrú àwọn ọba yẹn ibi irú wa kọ̀ọ̀kan á sì máa kóra wájú á máa lọ bá àwọn ọba yẹn wọ́n máa fún wa lówó lábẹ́nú sọba tẹ́ ti gbé ṣépè sọba tẹ́ gbé ṣépè gbogbo ẹ̀yin tẹ́ wọlé ológbòjò ẹ̀ tó mọ́ o now gbogbo ń ta wíńjọ́ náà lọ́hùn tí ó ń gba òdi etí yín wọlé òun rèé gbogbo ń táwọn á rí bàbá tó hẹ́ẹ̀dì wa gangan ẹ̀ rí rárá torí mi ò rí gbà kankan tẹ́ ẹ̀ ṣe bí aṣíwájú pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yóò dáa ẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ̀ ń tẹ̀ wá jẹ pé gbogbo ibi tó yẹ kẹ́ ẹ̀ dílẹ̀ ti dí gbogbo ibi tó yẹ kẹ́ ẹ̀ délẹ̀ ti dé ṣùgbọ́n gbogbo ilé tẹ́ ẹ̀ ti fẹ́ jẹ gàba gangan àwọn ọmọ yín ẹni wọn máa bàjẹ́ because bí ìgbà tó jẹ́ pé ìlẹ́ni wọn máa bàjẹ́ ló máa rí lójú tèmi náà àwọn ọmọ tó lọ fa wàhálà pẹ̀lú odidi ọba Ifẹ̀ bàbá wa lẹ́nu wájú ní tó bá ń gbọ́fẹ̀ òye ọláwàlá yìí ń jọ sí onítọ́ bá ń gbọ́fẹ̀ ò dáyé ibi olúwa mi ti dáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi ni so kọ́ba kan lè wà mẹ́yẹ kódà kọjọ́ ọmọ ọdún 10 ní ọba Ifẹ̀ bàbá ẹ̀dẹ̀ ń wò wọ́n ràn ẹ̀dẹ̀ wo gbogbo àwọn bàbá yẹn tún ṣe àdúrà pé gbogbo ntẹ́ ń wá yìí yóò tẹ̀yìn lọ́wọ́ wọ́n ní nǹkan tẹ́ bá wà yìí ọ̀rọ̀ ṣòro sọ wọ́n tún sọ yẹn fún ọmọ yín ṣé wọn ò lọ́pọlọ ni ṣé àwọn ọmọ yẹn sọ ọmọ Yorùbá ni sẹ́yìn tẹ́ ẹ tún wá gbọ́ tẹ́ ẹ tún gbè lẹ́yìn wọn sẹ́yìn náà sọ ọmọ Yorùbá sórí yín burú ni ẹ lọ́pọlọ rárá tẹ̀ rò ni ẹ lọ́pọlọ rárá tẹ̀ rò ó lẹ́tí bàjẹ́ yẹn bó tiẹ̀ ti wulẹ̀ orí ẹ ṣáà ń jẹun bẹ́ẹ̀ gbà náà ẹ ṣáà ń jẹun àwọn kan wà nù wa tó jẹ́ wípé bí lẹ́yìn pé ká sọ̀rọ̀ Yorùbá nation tí Yorùbá nation bó ṣe bọ́ lẹ́lẹ̀ yìí wàláì wọn ò tó dìde mọ́ wọn ò tó jẹ́ èèyàn mọ́ torí wọn ọ̀lọ́pọ̀lọ́ kankan tí wọ́n fi lè sọ nǹkan kan ṣé bí làwádìí ti ń yá kúrò lọ́rọ̀ Yorùbá nation díẹ̀ tó jẹ́ pé àkànfọ́ lọ Yorùbá nation kó nìyẹn àwọn ọ̀lọ́pọ̀lọ́ kan tí wọ́n fi lè gbé nǹkan kan jálẹ̀ ẹ̀yin lẹ́kàn gbé wọn sínú obú owó ẹ̀yin diaspora mo mọ̀ pé bó ṣe ka yín lára tó torí wàhálà tẹ́ ń ṣe torí owó tẹ́ ń ná ló jẹ́ kẹ́ karabọ̀ tó bẹ́ yẹn ṣùgbọ́n ẹ̀yin náà ní sùúrù la fi pa àmúkúrú pẹ̀lẹ́ sùúrù la fi pa nítorí ń pè ní pẹ̀lẹ́ ni pé àmúkúrú tó bá léèyàn lẹ́pọ̀n tó bá gbàgbàkúgbà tí kọ́rọ́pọ̀ bá sá wọnú wákàtí 2 olúwa rẹ̀ ò ní dìde mi tó jókòó sí ẹ jẹ́ ní sùúrù ìgbà tí ìṣe wípé bóyá inú ilé kan wà tí wọ́n ti kọ́kọ́rọ́ Yorùbá nation mọ́ táwa ní òkè ẹ lọ pa àwọn tí wọ́n fi gáàdì ẹnu ọ̀nà yẹn kẹ́ mú kọ́kọ́rọ́ yẹn fún wa nígbà tí ìṣe pé bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè kọ́ ni wọ́n ti sáyìn rẹ̀ kí ló tá a fẹ́ pa àwọn ará orílẹ̀-èdè yìí sí orílẹ̀-èdè wọ́n ti sáyìn fún ẹni mo tún bí yín léèrè pé òkè
nígbà tẹ́ ní kọ́mọ́sẹ̀ election tó yẹ pé ìyẹn ló wá lórí tó kù tẹ́ nǹkan ibi labalábẹ́ lọ́ba yìí nígbà tó yẹ pé ìyẹn lórí tó kù tẹ́ nǹkan kọ́mọ́sẹ̀ election mo tún bi yín léèrè pé gbogbo àwọn kọ́ńtì tí wọ́n ti gba òmìnira yẹn láti ara kọ́ńtì tí wọ́n wà tẹ́lẹ̀ sáwọn pírẹsidẹ́ǹtì kọ́ńtì yẹn kú nígbà tí wọ́n gba òmìnira yẹn ni ṣé kò sí president in place nígbà tí wọ́n gba ẹ̀ kínní yẹn ni ìwọ làbúrò sọ pé wọ́n mọ̀sẹ̀ election kí lè election fẹ́ fà wá sí kí ló kà wá pẹ̀lú election so gbogbo àwọn ọmọ wa tí wọ́n wá ń jẹ náà ń bẹ̀ yẹn náà kí wọ́n dẹ̀ kú dànù ṣé ìrọ̀ kan yín nìyẹn àbí gbogbo àwọn táwọn tí wọ́n jẹ́ olóṣèlú yìí náà gbogbo wọn náà ni wọn ò ṣe dáadáa fáwọn èèyàn ni ṣé gbogbo wọn ni wọn ò ṣe dáadáa fáwọn èèyàn mo ti sọ fún yín tipẹ́ pé mo lè ka 200 èèyàn tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fà lọ́wọ́ sókè tán sọ dé èèyàn so tásíwájú bó wá sọ wọ́n dé èèyàn táwọn náà bá lè sọ ẹlòmíì dé èèyàn lágboolé wọn tàbí inú ẹbí tàbí inú ará tàbí inú ọ̀rẹ́ ṣé báwọn èèyàn ló yẹ ká máa gbé ṣépè kí ló tẹ́ fẹ́ pa síwájú etí ẹ̀ ń pariwo ṣe bí ẹni kú tó jẹ bàbá àti ẹ lówó ni tó bá jẹ bàbá rẹ lówó ó ṣe lọ kóòtù kan lọ sùn rẹ̀ wọ́n ti gbé yẹn lọ kóòtù lákọ̀ọ́kọ́ wọ́n gbé lọ kóòtù lẹ́ẹ̀kejì wọ́n gbé lọ kóòtù lẹ́ẹ̀kẹta wọ́n gbé lọ kóòtù lẹ́ẹ̀kẹrin lórí allegation orí burúkú tẹ̀ ń fi kan yìí náà ni ó sì ń firi ìbọn ni kò sẹ́kọ̀ tán di yín só lórí burúkú nìyí ni sẹ́yìn tó gbọ́n ju ilé ẹjọ́ tó ṣe tó jókòó lórí kéèsì yẹn lọ ni. ẹ wo ó ti yí wá báyìí o èmi ò campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní kọ̀rọ̀ mọ́ báyìí torí election òpósù méjì mọ́ ìdẹ̀ nígbà kí nígbà kò rí burúkú ọba mi àtàwọn ọmọ mi ò nígbà láti continue báyìí o ó pé tí Aṣíwájú bá kọ́kọ́ débẹ̀ náà gbàm láì tí ì sí anything 50% ti problem wa ti solve because òun nìkan ló lè control ọlọ́pàá òun nìkan ló lè control sọ́jà àwọn méjèèjì yẹn òun nìkan ló lè sọ pé kí Àmọ̀tẹ́kùn òdi national kìíní so àwọn yẹn sì ni wọ́n lè kojú ogun gbogbo ogun tó ń jà wá káàkiri àwọn tó ń lè kojú ogun yẹn ibẹ̀ nìkan ní control ẹ̀ wọ́n ká àwọn ọmọ tí wọ́n kó wọn lọ sójú ogun àwọn ọmọ tí wọ́n wà lọ́fíìsì torí wọ́n ti ní ráǹkì wọ́n mọ̀wé wọ́n ní ráǹkì so now ibi tá a bá ọ̀rọ̀ ìdé yìí ó ti di àsìkò tá a fẹ́ sùn dandan ní kí fúrọ̀ lábàáyé o èmi ò farapamọ́ sọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ báyìí torí ìta amúlọ́wọ́ ló ti jábọ̀ yìí ṣùgbọ́n kò tí ì jábọ́ yóò wá yé yín pé gbogbo ariwo tí mò ń pa ń jọ sí pé a lè rí kinní yìí gbà látọwọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wà á rí i pé Ọlọ́run gba ẹnu mi sọ̀rọ̀ ńgbà yẹn ni torí ẹ dìbò fún nǹkan sẹ́ni tó lè lánàá àwọn tó jọ ń ṣe yẹn o gbogbo àwọn Fúlàní pátápátá ló tẹ̀lé wa o àwọn Fúlàní gbogbo Fúlàní náà gba tíkẹ́ẹ̀tì náà fi lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ o so ẹ má tọrọ ayín jẹ o ẹ má tọrọ ayín jẹ o ẹ má tọrọ ayín jẹ rárá so pé kò ní wọlé ẹ ń tọrọ ayín jẹ ni o ó bẹ́tà kẹ́ jẹ́ part of it bàbá ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí olórí burúkú èèyàn ló máa rò pé ẹ tí ì ṣe dáadáa kankan náà rí fún Yorùbá Nation ẹ risk life yín ẹ tún sápamọ́ fún ààbò lórí ara yín nítorí kẹ́ ẹ máa gbé kọ́lẹ̀ ń gbé gbogbo nǹkan yìí ìṣòro yẹn Yorùbá Nation ló kó bá yín ṣùgbọ́n àwọn eré àkàn wà lójú mi tó dàbí ẹni pé ẹ ti misjive ọ̀rọ̀ kan tẹ́ ẹ kọ́kọ́ sọ fún Andy òní nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìparí rẹ̀ lẹ ti gbé gbági ẹ ti kọ́kọ́ sọ dáadáa débi tẹ́ ẹ sọ dé ìparí ẹ̀ lẹ ti gbé gbági káwọn èèyàn máa lọ gbọ́ ọ̀rọ̀ yẹn ìparí ẹ̀ lẹ ti gbé gbági o ṣe rí bàbá n tí mo fẹ́ bẹ̀ yín láti ṣe báyìí kí glory yín yẹn ó lè padà sí yín lára nǹkan ẹyọ kan ni ẹ má ní mo sọ̀rọ̀ jù tó bá wù yẹn sọ pé mo sọ̀rọ̀ jù ṣùgbọ́n gbogbo èyí tí mo ti sọ sẹ́yìn náà tá a fara mọ́ ó náà mo fi hàn wá yẹn ó ló ti ń jà bí èpè sí yìí bàbá tó bá jẹ́ mi lẹ́yìn ni màá wá sórí ṣe fídíò kékeré kan màá wá ní ẹ̀yin ọmọ mi o gbogbo ẹ̀yin ọmọ mi ní Yorùbá Nation tó kíní ti débi tó dé yìí o
a dẹ̀ ti mọ̀ pé téèyàn bá ṣubú kò ní mẹ́rù dì. Àtúwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation o, ṣùgbọ́n a lọ máa wá Yorùbá nation lábẹ́ ọmọ wa. Torí ìdí èyí, gbogbo yín lẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe wọlé. Tó bá ti wọlé tán, ẹ já lọ mọ́ jàjà wa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò lè ní kán mọ́ kí dàbọ̀ wá lọ́rùn. Kí náà fámìlì rẹ̀ ọmọ wò? Ṣé yóò ní wọ́n lọ dúwà ni? Ṣé yóò ní wọ́n lọ dúwà ni? So gbogbo ìjà tá a fẹ́ jà, a lè jà, alágbára àti jà gan. Alágbára àti jà gan o. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ wọ́n pọ̀ nù wa. Èmi ò lè bú àgbàlagbà, ṣùgbọ́n tí àgbàlagbà bá ṣe tí ò dáa, mo máa ń pè wọ́n sí àkíyèsí. Bàbá wa Adébánjọ, bàbá wa Ayọ̀ Adébánjọ, wọn ò ṣe dáadáa rárá. Bàbá ẹ̀ ṣe dáadáa. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ tètè tọrọ àforíjì kórí Yorùbá ọmọ rìnyìn ní hòhò, kórí Yorùbá ọmọ jìyìn sọ́fìn. Mi ò gbé yín sépè, mo ní kórí wọn ọmọ jìyìn ní òfìn, kọ́mọ jìyìn sọ́fìn, kọ́mọ rìnyìn ní hòhò. Ṣé ẹ fẹ́ yí òwe Yorùbá padà, bàbá? Òwe tí àwọn bàbá tó bí bàbá yín tí wọn ò yí padà, yín lẹ fẹ́ yí padà. Yorùbá sọ wípé ọmọ ẹni ò gbọdọ̀ ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá mú ìlẹ̀kẹ̀ ká fi síbi ọmọ ẹlòmíì. Pẹ̀lú gbogbo bí àwọn ẹlẹ́yà yẹn ṣe ń ṣe sí wa, bàbá sójú nígbà tí ìṣe pé ẹ fọ́ lójú, tí kì í ṣe pé ẹ rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ. Àti ẹ̀gbọ́n ti bàbá Ọbásanjọ́, torí bàbá wa kan kí tiẹ̀ lórúkọ wọn, bàbá wa Sẹ́nẹ́tọ̀ Adéfìyè, mo wo fídíò ibi tí wọ́n ti sọ fún wa wípé Ọbásanjọ́ bàbá tó bí Ìgbò ni. Mo dẹ̀ ti gbọ́ sítórì yẹn bí ẹ̀mẹ́wàá kó tó di pa wọn sọ, ṣùgbọ́n mo rí tiwọn nínú amóhùnmáwòrán. Ẹ lọ orí íńtánẹ́ẹ̀tì ẹ rí, ẹ lọ sáàtì nǹkan tí bàbá yẹn sọ nípa Ọbásanjọ́. Ó jẹ́ ká mọ̀ pé bàbá Ọbásanjọ́ yìí sọmọ Yorùbá. Bó bá jọ bẹ́ẹ̀, bí ó bá jọ bẹ́ẹ̀ náà ṣe kò rí bẹ́ẹ̀ ni. Ẹ sísà, ta ló mọ bàbá Ọbásanjọ́ nínú yín? So báwọn bá tiẹ̀ wá dúró ti ó ní bàbá ọ̀sán ni musalẹ̀ mọ̀ bẹ́ẹ̀, wọ́n ti mọ ibi ìran táwọn ti wá. So tí wọ́n bá wá ti ìran wọn lẹ́yìn, bàbá Ayọ̀ Adébánjọ, èwo ni ti yín? Ṣé ẹsẹ̀ kan eruku ọ̀dà ẹsẹ̀ kan, ṣé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà lẹ́yìn náà ni? Tẹ́ẹ̀kì ń bá ń ṣe ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà tó jẹ́ pé Yorùbá ni lọ́tọ̀, Yorùbá ni lósì, ẹ ní sọ́run tẹ́ ẹ sọ yẹn ládùúgbò àsìkò yìí. Orí mi o. Ẹ wo nǹkan, kẹ wo ibi tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ Yorùbá lè dé. Ẹ wo bàbá wa Ayọ̀ Fáyòsé. Nígbà tí ọ̀tá burúkú wà ní àárín PDP àti APC, tó lè wípé ìgbà yẹn ó dàbí ẹni pé bàbá wa Ayọ̀ Fáyòsé ló ń gbé ẹgbẹ́ PDP yẹn gbà yẹn. Àwọn èèyàn kan sẹ́nu yánmọ̀yánmọ̀ sọ̀rọ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mi ò rí irú ẹ̀ rí. Ayọ̀ Fáyòsé jáde, ó kọ̀ndẹ́mù ẹni yẹn, ó sọ ìyáláyà ọ̀rọ̀ sí, ó lóun ò yí sọmọ pátì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ó ní ṣùgbọ́n ẹnìkan ò lè, àwọn àgbà tàwọn táwọn ń wò lójú nìyẹn, ẹnìkan ò lè rọ́bìsì àgbà wọn, ẹni tí kì í sọ máa lè nìyẹn. Ẹni tí mo mọ̀, Ayọ̀ Fáyòsé tí mo mọ̀ pé kì í ṣe ọmọ àlè nìyẹn. Kò kọ ẹsẹ̀ síbi tí ìran rẹ̀ kọrí sí. Ayọ̀ Fáyòsé pẹ̀lú ògo Ọlọ́run ní parẹ́ máyé lára. Bàbá wa Reuben Fásọ̀rántì, bàbá alálùbáríkà, bàbá ò ní kú kíkú ó tó dé. Bàbá ò ní fojú sunkún ọmọ, ò ní gbọ́mọ sí, gbogbo tó kù tó lò láyé ò ní gbọ́mọ rẹ sí. Bàbá wa Reuben Fásọ̀rántì, bàbá alálùbáríkà, bàbá yẹn láwọn ti lọ sinmi, wọ́n lọ jókòó wọn ní jẹ́jẹ́. Yorùbá dẹ̀ sọ pé
bínú ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ìgbà tó máa lè ilé yẹn dàgbà bàbá rẹ̀ tún jáde pé owó lọ máa lè jáde ni o owó yà lé ọmọ àlè jáde ni gbogbo wàhálà tóun ṣe tẹ́lẹ̀ tóun fi pé òun ti dàgbàlagbà kóun lọ sinmi òun ò sinmi mọ́ ọmọ tóun ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kóun kìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì bàbá ní fojú sunkún yín o bàbá Rúbẹ̀ Fásọ̀rántì bàbá gbogbo táyé ò fi pamọ́ sí yín lọ́wọ́ ní béèrè ẹ̀ bàbá ẹ̀ ní díẹ̀ ní àná ṣé ẹ rí ń tẹ́ ẹ ṣe yẹn yóò wà nínú ìwé ìtàn láéláé ni ṣé bí ń táwọn bàbá wa Akíntọ́lá ṣe ó wà ní ìtàn ń táwọn bàbá Olówó ṣe ó wà ní ìtàn táwọn bàbá Kásìmọ̀ wò Mọ̀súdì Abíọ́lá ṣe ó wà ní ìwé ìtàn ń táwọn bàbá Bọ́lágé ṣe ó wà ní ìtàn bàbá eléyẹyọ kan tẹ́ ẹ ti ẹ ṣe yìí mi tí ẹ ti sọ̀rọ̀ mi sọ̀rọ̀ gbogbo ìtẹ́ ẹ ti ṣe sẹ́yìn o ṣùgbọ́n ẹyọ kan tẹ́ ẹ ṣe yìí àfolórí burúkú ọmọ Yorùbá ni ò ní rí ní nǹkan tó dáa mo máa ń sọ fáwọn èèyàn pé kí kọ̀ǹdẹ́mù tá a máa ń kọ̀ǹdẹ́mù ara wa yìí yóò padà já síbi kan jọ kan o yóò já síbi kan o ibi tí yóò já sí náà ní í já sí lọ lọ́wọ́lọ́wọ́ yìí lójú wa o bàbá mo tún padà sórí ọ̀dọ̀ bàbá wa Bánjí bàbá kó tó pẹ́ jù mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe ẹ ní parẹ́ máyé lára okòwò mi kẹ́ ẹ parẹ́ máyé lára pẹ̀lú gbogbo ogun tẹ́ ẹ ti gbé níwájú wa yẹn téèyàn náà kì í bá ń ṣe ìkà téèyàn kì í bá ń ṣe olórí burúkú a gbọ́dọ̀ tẹ̀yìn mẹ́rẹ̀ ṣùgbọ́n ní tí ẹ fi tọ́rọ̀ yìí ò fi ní já sí títẹ̀ mẹ́rẹ̀ ẹ̀yin náà tètè ṣe báyìí ẹ pé àwọn ọmọ Yorùbá nation fẹnu ara yín sọ jáde wípé ọmọ yín tó wà tó ń díje lọ́wọ́lọ́wọ́ báyìí ni kí wọ́n ó dìbò fún o ìgbà yẹn ní ọ̀rọ̀ wá lọ́rùn láti jàjà Yorùbá nation bàbá ẹ sọ o ó lè má ju ọ̀rọ̀ ìṣẹ́jú kan lọ o bàbá ní tí ó kọ̀rẹ́ẹ̀tì pọ̀ o ẹni tí ó bá bu yín nínú Yorùbá nation sí ẹjẹ́ ó bu yín o kò ní mínìmá o kò tí ẹsẹ̀ tí ó bu yín torí gbogbo ayé ti rí pé ó ti jábọ́ lọ́wọ́ wa so wọ́n dẹ̀ rí pé àṣẹ tó fẹ́ tún ra mú ni bàbá dẹ̀ wá padà ra mú sìn yín gbogbo àwọn tá a ti kọ̀ndẹ́mù yẹn la gbọ́dọ̀ bring on board gbogbo àwọn ọba tá a ti bú gbogbo àwọn ìjòyè tá a ti bú gbogbo àwọn olówó tá a ti bú gbogbo sójà ọlọ́pàá tó jẹ́ tọmọ Yorùbá tá a ti bú àwọn olóṣèlú tá a ti bú pàápàá jùlọ irú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mi ò tiẹ̀ rí irú yẹn rí irú yẹn ni mi ò rí láyé àkọ̀ndẹ́mù ọmọ Ìgbò àkọ̀ndẹ́mù ọmọ Fúlàní tiwa nìkan ẹ dákun ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run mo bí yín ni ẹ dákun ẹ bá mi rò mi mọ̀ bóyá orí tèmi ni ò dẹ̀ pé ni bóyá orí àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù ọmọ ìyá tiwọn fáráàta bóyá orí láìsepọ̀ ọmọ ìyá rẹ yẹn tí ìsepọ̀ já ẹ lónìí kò kówó ẹ tó bá ta property bàbá ẹ lọ́ọ́ pín lẹ́jọ́ náà ìwọ tí Síwájú Bọ́lá Ahmed bá ti ta property bàbá ẹ lọ́ọ́ pín lẹ́jọ́ náà ó kí ni bẹ́ẹ̀ ilé ẹjọ́ kọ̀mọ́lówó àìmọye ẹgbẹ́ wọn ni ẹ ti rán lẹ́wọ̀n ok ẹ dákun nígbà tẹ́ fẹ́ para yín sà wọ́n ti gbé Bọ́lá Ahmed lọ kóòtù lẹ́ẹ̀mẹ́rin àwọn adájọ́ ń dá a lẹ̀ pé ẹ̀sùn tí wọ́n fi kàkọ́ mọ́wọ́kọ̀ mẹsẹ̀ nígbà tẹ́ tiẹ̀ fẹ́ para yín lórí ẹni tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ lẹ́ẹ̀mẹ́rin lórí ìpókówó jẹ tádìẹ rẹ̀ dẹ̀ ń bọ̀ fíní tádìẹ tó kó ìmọ̀ọ́dé tó jẹ́ pé ló ń dé tí àwọn ilé ẹjọ́ yẹn ń dá láre tẹ́ ẹ̀ bá ya olórí burúkú ibo lẹ sọ̀rọ̀ DG mínísítà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ló kó 80 billion jẹ tí wọ́n mú tìmọ́lé tó jẹ́ pé láàrin ọjọ́ tí wọ́n tìmọ́lé sí ọjọ́ kẹta wọ́n tún ti rí ànọ́dá 90 billion sọmọ ìyá ti yín ni olórí burúkú yín bolẹ̀ pariwo ẹ̀dẹ́ àbí ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì kẹ́ ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ tó fi jọ́ ọmọ tí yín nìkan lẹ́ẹ̀ máa pariwo kò ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ṣe mínísítà rí kò ṣe federal commissioner rí kò ṣe head of state ẹ dákun kí lẹ̀ ń wá ṣé bẹ́ẹ̀ yẹn bàbá Ọbásanjọ́ tó jẹ́ wípé ọpẹ́lọpẹ́ di 12 wà
ló wá bá ṣe bíríìjì tó wà ní ìyànà ilé wọn nígbà tí wọ́n fẹ́ wá ṣe rálì. Di Méjì Lawal ló fi owó ara rẹ̀, Di Méjì Lawal ṣé Di Méjì Lawal nìyẹn ó dàbẹ̀ tó wà ní house of kí náà ń porúkọ rep nígbà yẹn, speaker house of rep, ọmọ Abẹ́òkúta yẹn, wàláì òun ló wá ṣe. Ọbásanjọ́ dẹ̀ lo ọdún 8 gbáko. Ẹ lọ wo ọ̀nà Ọ̀tà bó ṣe rí báyìí. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kó tó di pé Ọbásanjọ́ gorí oyè, ó sì wá bàjẹ́ títí tí òfin ṣe rìn mọ́ báyìí. Ọ̀nà ibi tó dẹ̀ ń gbé nìyẹn. Ọlọ́run ní ṣe mí lólórí burúkú, mi ò pè yín lólórí burúkú o, ṣùgbọ́n ìwà ayé tẹ́ ẹ̀hù yẹn tó bá jọ náà láyé ó pè yín. Ìwà ayé tẹ́ ẹ̀hù yẹn tó bá jọ láyé ó pè yín. Ẹ pariwo Ọbásanjọ́, ẹ tún wá dìde, ẹ̀yin kan wá ń blame Ọbásanjọ́ pé ó ní ó lọ support you. Bó ni ó ṣe ní support èèyàn bàbá tiẹ̀? Wọn ò ṣe ní support èèyàn bàbá tiwọn, èèyàn bàbá tiwọn nìyẹn, family bàbá tiwọn nìyẹn. Ok, kí ni ká ẹ sọ lórí ti bàbá kí náà ń porúkọ wọn, mi ò fẹ́ gbórúkọ lókọ, bàbá yín Ayọ̀ Adébánjọ, bàbá yín Ayọ̀ Adébánjọ tẹ́ ẹ tiẹ̀ mọ̀ tá a mọ̀ ń sọ wípé tá a mọ̀ pé kì í ṣe ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà, tá a mọ̀ ń bìlí pé ìyá wọn Yorùbá ni bàbá wọn Yorùbá ni. Ṣé báwọn ni ẹ ti lọ bá Ìgbò tán yẹn? Tí òkèlè wa ń bú Ọbásanjọ́ fún kílẹ̀ èébú wo lẹ́fẹ́ bú Ọbásanjọ́? Then ẹ̀yin ọmọ Yorùbá, Ọlọ́run má jẹ́ kí ó ṣe rí obì orí ẹjọ́ ẹlẹ́jọ́ ní kú sí. Torí nígbà tí wọ́n bá fẹ́ rúbọ fẹ́mi, tí wọ́n fẹ́ rúbọ fẹ́yìn, tí wọ́n fẹ́ ṣètùtù fẹ́yìn, wọ́n láti da obì, so wọ́n láti la obì yẹn, tí wọ́n bá rẹ̀ wọ́n là, tí wọ́n bá ti là ó kú sórí ẹjọ́ yẹn nìyẹn, wàá gèjẹ́, wọ́n kó yòókù fún Èṣù tàbí Ògún. Orí ẹjọ́ ẹlẹ́jọ́, orí ẹjọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ńlẹ̀ lómi ó kù sí. Yóò fún mi ní tálákà fi dẹrú olówó tí ò sì ní fún. Kí ló dé tó báyìí? Àní tó bá jẹ́ yín ló jẹ lówó ẹ pè lẹ́jọ́, ẹ lè máa ṣe ẹjọ́ orí tẹlifíṣàn, ẹjọ́ orí newspaper káàkiri bórí yín ò bá burú. Àwítàwí àwọn kan ní kí n máa bú. Mo lè sọ fún yín pé ó ti ṣe oore fún mi rí, àtòun o àtolú ọmọ wọn ti so oore fèmí rí, bí ìbá wá yọ lórí burúkú ṣé mọ̀ bú ẹni tó so oore fún mi ni? Tẹ́ni tó so oore fún mi bá tiẹ̀ padà tó ṣẹ̀ mí, ṣé mi ò ní rò pé ìgbà kan wà tó mọ̀ ti so oore fún mi rí? Tẹ́ni tó so oore fún mi rí gbà yẹn tó bá wá ṣèkà fún mi ń sìn, kò mọ̀ yẹ kí n bínú púpọ̀ torí ẹni ti so oore fún mi rí. Ṣùgbọ́n ẹ̀yin òrò yẹn ẹ wá ní mi ìmọ̀ kà tó ṣe fẹ́ yín, bóyá gbàyàwó yín ni o, bóyá pa yín lọ́mọ ni o, ẹ wá ní kémi ó pẹ̀lú ẹ̀yin máa jọ bú, kémi sọ́pọ́ọ̀tì ẹ̀yin láti máa bú. Gbogbo tó lu ọmọ ṣe fún mi, gbogbo ẹni mo kà fún yín nínú àwọn fídíò sẹ́yìn. Ẹ tún ní sọ́pọ́ọ̀tì yín kí n jọ máa bú. Gbogbo ẹni tó bá tó pè mí pé kí n máa bú àwọn yẹn yóò fojú sunkún ọmọ. Tó bá ti pè mí, èmi ò ní ọmọ bú wọn o, èmi ò ní kí wọ́n mọ̀ bú wọn. Ṣùgbọ́n tó bá tó ti pè mí pé Sokoti ẹ máa bú olú ọmọ, ẹ máa bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ máa bú Ẹ̀bùn Ọláìyá, gbogbo àwọn èèyàn mi lè sọ pé èèyàn báyìí ló pè mí pé kí n máa bú wọn, pé ntí fídíò mi fi lè rìn ní àbórí àwọn èèyàn tí ẹ burú ni, sórí yín burú ni. Ó dá kí ni kí n pé wọ́n ṣe fẹ́mi tí wọ́n bá tiẹ̀ lè rí nǹkan kan sọ pé ókè o, òun àti bàbá rẹ̀ ní ẹjọ́ pàlà ó gbókọ lọ bàbá rẹ̀ o, òun àti bàbá rẹ̀ ní ẹjọ́ dùyàwó ọgbàyàwó mọ́, torí ọ̀rọ̀ owó tẹ̀ ń pariwo kò sí justification fún máa ó ti lọ kóòtù lẹ́ẹ̀mẹ́rin, orí yín ló burú tẹ̀ ń pariwo yẹn, orí yín ló burú tẹ̀ ń pariwo yẹn. Mo bèèrè lọ́wọ́ kan, wọ́n ní táwọn fi ṣe bẹ́ẹ̀ ni pé táwọn bá pariwo, táwọn bá ń bu, táwọn bá ń ṣe gbogbo, táwọn kọ́ ǹdẹ́mọ̀ ẹ̀bẹ́ yẹn tí ò bá wọlé, tí létà yóò padà wá jọ ìyìn Yorùbá Nation. Mo ní ẹ̀rí pórí yín ti burú. Ṣé ebi ọ̀pá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò sí tí ò lè afford láti, ó lè ra ẹ̀yìn ewu olórí burúkú ìgbà pàjẹ́? Àwọn olórí burúkú yẹn ni mo ń sọ o, kì í ṣe ẹ̀yin tẹ̀ ń wò mí o, àwọn olórí burúkú tó ń gbà mí nímọ̀ràn yẹn ni mo ń bí ọba wí o. Ó lè ra yín pàjẹ́. Now bó ṣe wá lè ra yín pàjẹ́ yẹn, ẹ ti wá condemn, ẹ ti gbaṣọ lé ara rẹ̀ láàrin ọjà. So God forbid bí ò bá wọlé, God forbid
Ọlọ́run lẹ́dùnmarè ó má jẹ́ kí yẹn wá sí mọ̀sẹ́ káàtẹ̀ wá ní kọ́kọ́ wá wọlé so yóò tó wá máa padà bọ̀ sáàrin yín ẹ̀yin tẹ́ ẹ yá lásọ tẹ́ ẹ jẹ́ ó wọlé yẹn ọ̀dọ̀ yín ni ó sì tún máa padà bọ̀ ibi tó rí ẹlòmíì ti burú tẹ́ ẹ kì láròjinlẹ̀ tẹ́ ẹ lè ro ọpọlọ yín nìyẹn but tí gbogbo wa bá support ẹ̀ torí pé gbogbo àwọn èèyàn ń wà lẹ́yìn òun á ti fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú òun ó bá ti jẹ́ pé ọgbọ́n tí wọ́n ní wọ́n fẹ́ dá pé wọn ò ní jẹ́ ó wọlé yẹn náà ni ṣé bí yóò wà lẹ́yìn yín àbí kò ní mọ̀ pé gbogbo yín lẹ tẹ̀lé òun gbogbo wa àtàwọn àtòun lójú dọ̀tí àbí tó bá wá sí ọ̀wá padà wá wọlé ṣé gbogbo orú ìyà táwọn àwọn ẹni yẹn fi ń jẹ wá yẹn tọ́lẹ̀ pé federal government ló lè ṣòfin kọ́mọ́ wáyé mọ́ ṣé yọ́dẹ̀gbà kí wọ́n máa pa family ìyá àwọn àti bàbá wọn ibi tó rí yín ti burú nìyẹn èmi ò ní ẹ má bu o mi ì ní bu yín lórí bẹ́ẹ̀ bá bu torí pé gbèsè ayé tiẹ̀ nìyẹn tó bá ti ń bú ẹni tí ó sẹ́ tí ó rò ẹ́ bó bá jẹ́ ìpè ló ń sẹ́lẹ̀ ìwà àtọmọ ẹlẹ́jọ́ ní torí ọ̀pọ̀lọpọ̀ yín sì tán bá tiẹ̀ bí yín léèrè kan pé ok Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń bú yìí kí ló ṣe ò lè rí nǹkan kan sọ ò lè rí nǹkan kan sọ tán bá tó béèrè lọ́pọ̀lọpọ̀ yín sì pé ok olú ọmọ tẹ̀ ń bú yìí o kí ló ṣe fún yín ò lè rí nǹkan kan sọ àfi wọ́n pọ̀ ọmọ kan ní kinní kan wọ́n ní wọ́n pa ṣé kò wá sí ilé ẹjọ́ nílé ayé mọ́ kò sọ́lọ́pàá nílé ayé mọ́ tí ó investigate ẹni tó pààyàn tán bá ti lè pààyàn lẹ́kọ̀ọ́ olú ọmọ ni lójú yín ibi tó rí yín ti burú nìyẹn ibi tẹ́lẹ̀dá rẹ̀ ó ti máa jẹ ọ̀pọ̀lọpọ̀ yíyà nìyẹn àfi èyí tó bá jẹ́ pé lóòótọ́ ló mọ̀ sí èyí tí ò bá mọ̀ sí tẹ́ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀ mọ́ ti mọ̀ pé ẹlẹ́dàá ó jẹ yín níyà ẹ̀. ẹ̀yin èèyàn mi ibi tá a bá dé yìí àti débi sísú báyìí dandan ní kí fúrọ̀ ọ̀la màmá mi alálùbáríkà kan ó ní láti Ọ̀ṣun ó bá mi sọ nǹkan kan sìn mo ti fẹ́ bẹ̀rẹ̀ rìkọ́dìn yìí ló bá mi sọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbọ́ nǹkan nù yín ẹ dákun torí Ọlọ́run ní jẹ́ nǹkan nù yín ẹ dákun ẹ̀rọ àgbọ̀ ìṣẹ́jú 10 péré ló fi bá mi sọ̀rọ̀ ẹ gbọ́. ẹ rọ̀ṣà mo kí yín ní orúkọ Ọlọ́run alààyè ni pé àwọn ọdún ìláyọ̀ ayọ̀ náà ṣe òfin làjá àmín 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 lórí ọmọ lórí aya lórí ara yín nínú ọdún ẹ̀yìn ìjẹ̀kùrù àmín 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 ẹ kú iṣẹ́ takuntakun yes ma lórí ilẹ̀ Yorùbá yes ma bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ gbóhùn ara yín bẹ́ẹ̀ ni mo ń gbọ́ lórí tí ẹ ń sọ ọ̀rọ̀ ńlá ni irú àwa báyìí Ọlọ́run ló mọ̀ wá ṣùgbọ́n ìṣẹ̀dá yín rí mi wípé mò ń bẹ lórí ìkúnlẹ̀ láti bá yín sọ̀rọ̀ ẹ̀yin kọ́ ni mo kún fún ṣùgbọ́n mo kún fún ẹlẹ́dàá yín àti ilẹ̀ Yorùbá tẹ́ gbé dání pẹ̀lú akitiyan àti wàhálà àti gbogbo ẹ̀ tẹ́ ṣe ló mú mi ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ tó bàbá tó bí mo kéré tó pọ̀ àwa ń fi ọkàn á ṣe ẹ̀yin tẹ́ ẹ gbójú síta ẹ̀yin ní ẹ ṣiṣẹ́ takuntakun ṣe rí ó ti kọ́kọ́ mi ò mọ ohun tí mo lè ṣe ṣùgbọ́n pé a ò ní rírú ẹ̀ àti Kùránì àti Bíbélì ló ti jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀ èèyàn la máa pè díẹ̀ láàrin díẹ̀ la máa rí Ọlọ́run ò sì fi ọ̀pọ̀ ènìyàn jagun torí pé mo fẹ́ gbọ́ tí ẹni ìfẹ́ sọ tó pè ní tó bá yín sọ̀rọ̀ mo ti stop ọ̀rọ̀ yẹn tí n bá bá yín sọ̀rọ̀ sàn máa parí fídíò yẹn ní gbígbọ́ mo wá oorun mi ò lè sùn mo fẹ́ gbọ́ fídíò yẹn parí mo rí oríṣiríṣi ìgbésẹ̀ tẹ́ ti gbé bàbá mi mo rí akitiyan tó pọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bíi pé mo jẹ́ kìrìsìtẹ́nì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní ayé Mósè Ọlọ́run jẹ́ kí Mósè rìn ní ìdílé Fáráò láti lè máa pàdé àlùdé nítorí ó mọ̀ pé yóò jagun ṣùgbọ́n ibi tí a ò bá rí ọ̀sán ẹ̀ òkùnkùn rẹ̀ á ṣòro tọ̀ bẹ́ẹ̀ ni
bàbá mi Ọlọ́run gbé kí ẹ̀gbọ́n Fáráò rí Mósè. Kí ló dé tí Mósè ò wádìí ibi ẹ̀gbọ́n òun ti rọ́mọ láìlóyún? Ṣùgbọ́n àṣeparí iṣẹ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni. Nínú àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n jẹ́ ìgbòye fún Fáráò tí wọ́n ń jẹ tí wọ́n mu. Bí àwọn ọmọ Ísírẹ́lì ti ṣàìmọye ọdún kẹ́tọ́, ní àkókò ìgbà tí Fáráò kan mọ̀ pé àwọn ọmọ ìlú wọn Ísírẹ́lì náà ni wọ́n tó fẹjọ́ wọn sùn. Nígbà tó fún wọn lóúnjẹ, nígbà tó ń fààyè gbà wọ́n ní ẹsẹ̀ ń pariwo sí ọ létí oníkan gbé kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu. Ọmọ lọ ṣiṣẹ́ lóko òrìké bá a ṣe rí ìkà. Ọlọ́run náà ń bẹ pẹ̀lú wọn gbà náà, àkókò ní òtítọ́. Nínú gbogbo bẹ́ẹ̀ ti lọ sọ́dọ̀ bàbá wa ẹlẹ́bùrú gan, gbogbo fígbọ̀n tẹ mọ́ bàbá wa Dàdága òní mo rí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni àwa dá àkókò torí bó ṣe wù wá, bára ṣe ń ni wá, bíyà ṣe ń jẹ wá. So fún gbogbo tá à ń fojú rí ẹbí bẹ́ẹ̀ bá rẹ̀ jẹjẹ tí ò ti hàn yẹn ṣe bẹ́ẹ̀ yóò ní mọ̀. Ṣùgbọ́n ìrẹ́jẹ tá a sì ń fojú rí. Ẹ tún rẹwà tà, wọ́n tún rẹwà tà. Bàbá mi, ó wá mú wa tá a fi ṣe bí ọmọdé. Àwa rò pé àwọn bàbá wa yìí àbí ọmọ bá forí kó kíni kan níta ìdílé náà ni ó padà sí. So àwa ṣe ìtara pé bàbá mi ó fún mi lówó aṣọ ọdún náà ó ṣe lè má fún mi ṣé mi ní aṣọ ọdún ẹ̀ tí ẹ sọ̀rọ̀ láti gba ọmọ tí ń pàtà sí ní cloud. Bẹ́ẹ̀ni. Fún ọmọ pé tí ń bá ti gbowó kòkó yá bí mo gbowó òbí ní fún kálukú ni bẹ́ẹ̀ fẹ́. Ṣùgbọ́n torí pé bàbá ò náà fọmọ ọmọ wa rò wípé agbára lòun ò fi ṣe nǹkan ẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá mi ò kí mọ́ gbà yìí ní àkókò tó pọ̀. Yes ma. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni ẹ má blame ẹnìkan kan ọ̀rọ̀ Ọlọ́run ló ń ṣe lórí wa. Bàbá mi ò ẹ tún jáde nítorí pé mo fìtún lè abiyamọ ayé gbogbo bẹ̀yìn. Ẹ mọ̀ ní tó bá yá máa ṣe fídíò kọ̀ pẹ̀lú òkèrè tó pọ̀. Mo kéré mi ò ṣùgbọ́n bàbá mi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n mọ̀ nínú fídíò yín pé bẹ́ẹ̀ bá ní ìbọn bẹ́ẹ̀ ní owó ṣùgbọ́n ètò Ọlọ́run fún ní ẹ̀yin náà fi ṣiṣẹ́ fún Yorùbá. Ẹ jà fún ìran àwa àti àwọn ọmọdọ́mọ tá a fẹ́ gbà. Ìkíní yìí ṣe ìjà alẹ̀ yìí ṣe tìlú orílẹ̀-èdè ni. Gbogbo wa náà lákọ̀ọ́kọ́ máa dìde láti máa ṣubú. Bó bá ya Ọlọ́run inú ara wa náà ni ó fi ṣe ìrọ̀rùn fún wa tí ó gbé wa láwọ́ sókè. Ṣé rí gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ní ìgbà táwa rí wọn látọ̀dọ̀ bàbá wa Sunday Igboho. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìtara, ìyà, ìnira yìí bó ṣe tó ẹni tó bá kàn ló mọ̀. Ìyá bí ọmọ kan ṣoṣo jáde wá lọ́nà Àkúrẹ́ lẹ́bà tí ó Àkúrẹ́ wọ́n pa á. Ìyá sì ti wọ nǹkan bí 90 kankan. Gbogbo ọmọ ńlá tí ń tọ́jú gbogbo ìránṣẹ́ ọkùnrin. Ṣùgbọ́n síbẹ̀ Fúlàní gbé wọ́n gbowó bíi 50 million ṣùgbọ́n gbàwó ìrìlíìsì ẹ̀. Ó jẹ́ ẹni tó ní kíní german fake kan sí mú ìjọba fún wọn. Ikọ̀ ọ̀fẹ́ lọ́gán dájì. Irú ẹni bẹ́ẹ̀ bó bá jẹ́ wípé gbà fún ni ó lè fóun gbàdá lọ government house. Nítorí pé bí tó ti kan ni ó lọ má jẹ búburú kàn yín. Dádì mi iṣẹ́ ń bẹ fún yín. Ọlọ́run ti fún yín ṣe. Ọlọ́run ni ó fi sẹ́yìn gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ gbójú síta bẹ́ẹ̀ ń jíjà yìí. Ṣé bá ní ìjà irọ́ ni o dádì mi? Pé àní ṣàṣìṣe irọ́ ni o. Ẹ̀rí ìgbà tí Mósè kọ́kọ́ sá nígbà tó fi bẹ̀rẹ̀ sí kọ́ Ọlọ́run tún dá padà. Àníwọ̀n ló kọ́ ọmọ Ísírẹ́lì jáde. Sunday Igboho kì í ṣe Mósè. Ẹ̀wọ̀n tó jẹ́ tí ń jà Yorùbá lè ṣàbọ̀ ni. Ṣùgbọ́n ẹ̀rù Ọlọ́run bà mí níjọ́ kan tẹ́ ẹ jáde fún ìyá onítìrí. Ọjọ́ yẹn ni mo ti wá padà lọ wo gbogbo fídíò yín. Mo wá wo fídíò àwọn kan náà tí wọ́n ti sọ nípa obìnrin yìí. Ẹ rí i pé nípa ìfarabalẹ̀ wa ogún wọlé ó sì ríṣẹ́ ṣe.
ṣùgbọ́n àtúnṣe ń bẹ ọlọ́mọ tí ò kú kò fẹ́ẹ̀lì kíláàsì ni ó tó ká àwa ló wù ya 2022 ṣùgbọ́n Ọlọ́run bá mọ̀ pé yóò pa wá lára wọ́n ń wé sí wa ọ̀nà wo la fẹ́ gbègbà tábẹ́ Ọlọ́run ó sùn ẹ bá gbàdúrà àwọn kan ò yọdún síta kìkì àdúrà ni mo rí yín lọ́dọ̀ bàbá wa ẹlẹ́bùrúgbọ̀n mo bẹ́ rí pé bàbá ìrìn inú mi dùn tó pọ̀ ṣáàrí ìjọ ìjà blame ẹnìkankan ni pé ènìyàn ni wọ́n kì í ṣáńgẹ́lì níṣẹ́ tí ọ̀rọ̀ rí báyìí kálukú wọn wà tó ẹrù ẹ rí i pé yóò yà wá ọ̀rọ̀ wa ṣe bí ẹni tó tòṣogbo dìde lẹ̀ ní tó lóun lọ sẹ́kù ó ti kọjá àbàdàn kọjá tó gèèjì ó ti súnmọ́ Ìjẹ̀bú Òde a ti ń wo òrìṣà mẹ́ta Èkó lọ́ọ̀kan dájì ní adébẹ̀ ṣùgbọ́n nǹkan kan bẹ ọ̀fun kan bẹ láàrin ibẹ̀ kò ṣeé fò ikú ló kù táwa sọ fún Ọlọ́run gbogbo tí di wa lọ́wọ́ náà yóò gbégbá Ọlọ́run láṣẹ bá a jagun ni ó bá wa jà alágbára bí ó gbà fún wa wọ́ọ́rọ̀ ló bá wa gbà tí ó lò ló mọ̀ so kò sí gbogbo tẹ́ẹ̀mí pátá bẹ́ẹ̀ sì ń sọ ẹ̀rí rẹ̀ nínú fídíò yín bẹ́ẹ̀ sì fún ọdún yìí in fact mo gbé Ọlọ́run ga nínú ayé yìí jáde ìní ó tó jáde bàbá Akíntóyè kan ló ní iṣẹ́ tó ń dìbò olúkálukú ṣe títẹ̀ ní dìpátímẹ́ǹtì tọ́rọ̀ bẹ́ẹ̀ni ṣáà àwọn bàbá yìí mélòó ni wọ́n fẹ́ sọ ní wọ́n fẹ́ gbé pa ọpọlọ ètò bá ti ẹ̀fẹ́ á rí nínú fídíò mi gan ni dáwọn tó yí wọn ká àti lè pé kí sẹ́ẹ̀tì wà lọ́wọ́ ọrú bàbá yẹn dàrẹ́ẹ̀tì àlè pé kí sẹ́ẹ̀tì wà lọ́wọ́ Túndé Adéyẹmọ dàrẹ́ẹ̀tì mo wo nǹkan tí bàbá mi Gani Adams náà ti dá yín lọ́wọ́ ọ̀rọ̀ ní ìgbà tí wọ́n fi Sunday Adéyẹmọ lẹ̀ tí wọ́n prógámù tí wọ́n ṣe kó tó di wípé ọ̀rọ̀ wáyé wọ́n wá pè wọ́n bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ṣiṣẹ́ bàbá mi tó ó fẹ́ ṣe kó jẹ́ pé nípasẹ̀ irú ọ̀rọ̀ ẹ̀yin báyìí iná yóò ta síbi tí ò yóò ta sí ní ti rere Ọlọ́run wà gbẹ̀gbẹ̀lẹ̀ yóò tómi rí yóò wà díje nípa ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tí ó wà ṣiṣẹ́ yóò wà bẹ̀rẹ̀ sí ní máa dìde nígbà tí a bá ní àwọn nǹkan sílẹ̀ sí ọkàn wọn Ọlọ́run ni ọ̀nà ni ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde bí ṣe ń ka yín lálẹ́ ṣíṣe àlàyé fún àti ṣe kí wa fọ́dún tó rẹ̀ ti bẹ̀rẹ̀ prógámù gangan tó tú gbogbo wa fọ́dún wípé àbẹ́ẹ̀rí wípé ẹ̀ kí wa fọ́dún àràbí ti rí náà nìyí ṣùgbọ́n mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn ọba tó láyé àti ọ̀run ọba dájì yẹn gbogbo fún dájì ní ọ̀sẹ̀sẹ̀ bẹ̀. ó yé mi mà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní Ọlọ́run fún yín ṣe ojú òní tì yín ẹ̀yin náà ní fojú sunkún ọmọ pẹ̀lú òkú Ọlọ́run Yorùbá nation tí àwa ń wá iná màmá wọn mọ̀ ní fi yín ṣàwátì gbàtà bá rí ní oore yín ní jẹ́ nínú sàárè ní gbà lórí ìdùbólé àìsàn mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ ara yín torí pé màá lo ọ̀rọ̀ tèmi pẹ̀lú yín jọ sọ yìí mo fẹ́ bẹ̀rẹ̀ mo wà stúdíò báyìí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan n lè fi pè mí yìí so ẹ máa ntí mi fẹ́ kẹ́ ẹ dárúkọ ara yín ni pé mo máa rí fíìlì ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ yìí gangan fún gbogbo ayé láti gbọ́ so ti yé yín so bẹ́ẹ̀ màá wá padà pè yín tí n bá ti ya tí mo fẹ́ yà tán à lè jọ sọ̀rọ̀ ṣé kò lẹ́wà àbí Ìbàdàn mà. ẹ̀yin ọmọ ìyá mi nínú Yorùbá nation èmi ò jáwọ́ lórí Yorùbá nation láti òní lọ mo fẹ́ lọ mọ rúùtù fún àwọn àgbààgbà yẹn tí mo mọ̀ pé wọ́n nífọ̀n wọn lè kánná àti ní Nàìjíríà àti ní Yorùbá land àti nílùú òyìnbó èmi náà ó pẹ̀lú àwọn tó máa kó ilé yìí jọ máa pẹ̀lú àwọn tó máa kó ilé yìí jọ mo wá fẹ́ bẹ̀ yín iṣẹ́ kan tá a bá ní ya alára amóore jẹ ẹ dákun alábíàmọ ní gbogbo wa ẹ sì mọ̀ pé Chief Sunday Igboho ní ìyáláyé ẹ fira yín sípò alábíàmọ tọmọ yín bá kọ́ irú ààfin tí Sunday Igboho kọ́ tó fowó ara rẹ̀ kọ́ yẹn tó sì ń wá ń lọ gbénú bí rúmà ní palọ̀ kọjọ fúláàtì 3 bedroom tó bá jẹ́ pé ìbànújẹ́ ni ó bá yín tàbí ìdùnnú mo fẹ́ kẹ́ ẹ respond lórí
lórí fídíò yìí. Èyí tó ń yà mí lẹ́nu ń bẹ̀ ni wípé nísìnyí tó bá jẹ́ pé gbogbo ara wa fẹ́ kí Sunday Igboho jáde ń bẹ̀ yẹn, èmi ò ní parọ́ tàn yín jẹ́ o. The only place tá a ti lágbára àti fà á pẹ̀lú ẹni yẹn òun náà láṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá di president orílẹ̀-èdè yìí o. Àtíkù ó rí i pé wọ́n fẹ́ pín ilé mọ́ òun lórí ni o. Ọmọ yín ti Ìgbò náà yóò rí i pé wọ́n fẹ́ pín ilé mọ́ òun lórí ni o. Tóró náà One Nation ni ó dúró lé lórí yẹn o. One Nation l'Àtíkù dúró lé lórí yẹn o. Wọ́n ó rí bí ẹni pé wọ́n fẹ́ pín ilé mọ́ òun lórí ni o. Wọ́n dẹ̀ the only person tẹ́lẹ̀ fojú kí nìyẹn wò jù láyé Sunday Igboho ni o. Bàbá wa fẹ́ kí Sunday Igboho bọ́ lẹ́nu ọ̀yà. Ẹ má jẹ́ á ṣépè fún Tinubu, ẹ jẹ́ á sọ̀pọ́ọ̀tì Tinubu. Ẹ jẹ́ kí Tinubu ó rí pa wa lára òun, nítorí pé the only person tí ó bá wa dárí ẹ̀ṣẹ̀ jẹ́ Sunday Igboho ni o. Sunday ò sẹ́ni kankan o. Gbogbo rally tí Sunday ṣe èèyàn kú mbẹ̀ o. Gbogbo rally tí Sunday ṣe wọn ò gbébọn dání o. Ẹ wá wo orú ìyà tó ń jẹ. Àwọn ọmọ Fúlàní tí wọ́n ń fìbọn pààyàn tí wọ́n á dùnyàn báyìí tí wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n wà ń bẹ̀ o. Tẹ́ ẹ bá ti lè mú ọ, tẹ́ ẹ bá mú ọ dé police station, ẹ kàn gbọ́ pé wọ́n ti transfer case sí Abuja ni. That is the end of the case. Tó ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún yín yẹn o. Ẹ dákun tó bá jẹ́ wípé tí ọba máa jẹ́ ọmọ yín ni Sunday Igboho, tẹ́ ẹ bá ní fẹ́ kó kú sí àjò, ẹ jẹ́ ká ṣiṣẹ́ tí Sunday ò fi ní kú sájò. Ok, ṣe rí i pé láti on the 31st sísìn gbogbo ẹ̀ ti di wẹ́lo. Ṣé tó bá di wẹ́lo bẹ́ẹ̀ ṣá àgbàgbé Sunday ni? Ṣé ká gbàgbé Sunday ẹni tó jẹ́ pé òun ló fojú wí náà kínní? Ṣé ká gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn ni? Olórí oko Sunday Igboho, ayọ̀ yín ò ní bàjẹ́ o, ojú ò ní tì yín o. Ẹ ti rí ibi tá a bá struggle yẹn dé. Ẹ̀yin náà dẹ̀ ti rí bọ́rọ̀ èèyàn ṣe rí. Ọ̀dọ̀ bó tilẹ̀ jẹ́ pé èmi ò ní fi ọ̀rọ̀ sí abẹ́ sọ, ẹ̀yin náà ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe o. Àwọn àṣìṣe tẹ́ ẹ gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́ láyé ni à ń bú ọba. Ọ̀dọ̀ ẹ ti tọrọ àforíjì sí yẹn o. Ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé nítorí pé ó jáde lẹ́nu yín làwọn ọmọ tó tẹ̀lé yín náà fi wá ń sọ. Ìní nìyẹn. Ẹlẹ́kejì mistake tẹ́ tún ṣe ni wípé ìyá Onítìrí lòun ń kárí ẹ̀yìn àlọ́ǹgì. Ẹ̀yin làwa dẹ̀ ń pè ní second in command bàbá wa Professor Banji. Professor Banji ò dẹ̀ mọ̀ nǹkan kan. Ẹ̀yin náà ò sì jáde kẹ́ ẹ wá sọ pé irọ́ o, woman yẹn ò bá mi sọ nǹkan kan o. Àwọn èèyàn lè mọ́ lè sọ o, ṣùgbọ́n èmi á sọ torí òtítọ́ ni ó dẹ̀ wà nú mi. Tí mi ò bá dẹ̀ sọ, mo fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde nìyẹn. Ẹ̀yin náà ṣá ìdámbẹ̀ yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí o. Ẹjọ́ ìṣètàrẹ ni ká má máa dá o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ìyá Onítìrí ló ń kárí yín àlọ́ǹgì, tẹ́yìn àti bàbá dẹ̀jọ́ ń gbélé, tẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí bàbá ọgbọ́n nǹkan kan mọ́, tí ọ̀rọ̀ yẹn fi jẹ́ surprise fún bàbá nígbà tí ìyá yẹn tó lọ ṣe gbogbo tó ṣe. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ṣe dáa o. Inú méjì lẹ́yìn náà fi ń bá wa gbé nìyẹn o, ẹ̀ ṣe dáa rárá o. Tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀, mo expect kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ pé kò sí ní tó jọ o. Kẹ́ ẹ sọ pé kò sí ní tó jọ o. Bàbá nìkan ló jáde tó lò wọ́n mọ̀ ń pa ẹ̀. Ẹ̀yin ò bá wa sọ nǹkan kan pé nǹkan tó sọ yẹn o, mo mọ̀ ń pa ẹ̀ o, mo mọ̀ ń pa ẹ̀ o. N tẹ́ ẹ padà sọ fún wa, òwe tẹ́ ẹ padà sọ fún wa ń jọ yẹn ni pé kẹ́nìbọ̀dì ọmọ bínú mọ́, ká mọ́ jà, ká mọ́ bùúyàn, pé kọkùnrin ó réjò, kóbìnrin ó pa, kẹjú ọ̀sán mọ́ ti lọ. N tẹ́ ẹ padà sọ fún wa, ibi tẹ́ ẹ fi padà dá wa lóhùn pé ẹ mọ̀ sí ọ̀rọ̀ yẹn, ibi tó fi jọ pé ẹ mọ̀ sọ̀rọ̀ yẹn lójú wa nìyẹn. Tí a bá dẹ̀ ń tijú, tá a bá jẹ́ kẹ́yìn náà máa àṣìṣe, ètò bá jẹ́ àṣìṣe nínú wa yín, kẹ́ ẹ má bàa hurú ẹ̀ mọ́, orí wa ò tún pé nìyẹn. Irú èmi kò sí tí mò ń wá o. Tí mò ń wá ní ọjọ́ iwájú rere fún mi àti fáwọn ọmọ mi. Ibi tí mo bá lé ayé dé yìí, káwọn mi ó ti máa ṣoríire lójú mi, kí gbogbo wọn kí wọ́n máa kí ọdún súnmọ́ báyìí, kí mọ́tò bíi 8 ó ti pàdé, kí kálukú ó ti ra tẹ̀ torí èmi bímọ tó pọ̀. Mo bímọ tó pọ̀, àwọn ọmọ mi sì kàwé.
ṣùgbọ́n gbà tí wọ́n bá wá kàwé ṣé kí wọ́n ṣe àkàwé mọ́ ìṣẹ́ tí ka nọ́mbà mọ́tò ni ṣé bí gbà tí wọ́n bá ríṣẹ́ náà ni wọ́n gòkè ṣé bí gbà tí wọ́n bá gòkè ni wọ́n fa èmi lọ́wọ́ sókè ni wọ́n rántí bàbá wọn tí wọ́n ṣe gbogbo ní bá fẹ́ fún mi. ìdíjà fẹ́ rí tẹ́lẹ̀ fẹ́ fún pọ́ fi dàbí ẹni pé ọ̀rọ̀ Yorùbá nation ó jẹ́ mi lógún nìyẹn o èmi ò ṣe torí anybody torí ara mi ni o wàláì mi ò ṣe torí anybody mo tẹ̀ sí sọ́nù fídíò kan ni pé kì í ṣe pé torí Sunday Igboho kọ́ ni mo fi wá sí Yorùbá nation torí bàbá Akíntóyè kọ́ ni mo fi wá sí Yorùbá nation ẹ̀ pé mo tẹ̀ ti wà nínú Yorùbá nation kí onítìrì tó dé tiẹ̀ so àwọn méjèèjì yẹn kì í ṣe torí wọn mo fi wá ó wù mí èmi náà rí wípé kíní yìí máa ṣe mí láǹfààní ó máa ṣe ọjọ́ iwájú àwọn ọmọ mi láǹfààní òun ni mo fi wá mi ní fẹ́ fa ọ̀rọ̀ eégún púpọ̀ gbogbo yín lẹ ti mọ iṣẹ́ tí mo ṣe káàkiri màá tún mú àwọn Yorùbá ní àtìrò mọ́sẹ̀ léle màá tún wá bẹ̀rẹ̀ ìrìn àjò mi báyìí gbogbo àwọn àgbààgbà tẹ́ rí pé àpè tán tí mo lọ bá tí wọ́n sọ fún wa pé àwọn nǹkan báyìí ká má ṣe mọ́ táàdẹ̀ tó ń ṣe táàdẹ̀ tí rí rìsọ́ọ̀tì tí wọ́n ní á má ṣe mọ́ táà ń ṣe báyìí màá tó padà lọ bẹ̀ wọ́n pàápàá jùlọ irú ààrẹ Gani Adam irú bàbá wa Àgbẹ̀kọ̀yà irú gbogbo wọn ṣáà gbogbo àwọn èèyàn tí mo gbọ́ àtọ́rọ̀ àwọn èèyàn tó níláárí àwọn èèyàn tó lápálù tí wọ́n tó lérò lẹ́yìn rẹpẹtẹ ni wọ́n ìkìlọ̀ oyè kan rè wá rèé o tí mo fẹ́ ṣe bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá kọjú sí yín ẹ̀ta tó bá kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkan ẹ̀tẹ́rù ara yín pa ọgbọ́n tá a máa fi kọ́lé tí ó rò gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a fi sọ̀rọ̀ ọbẹ̀ lásọ̀ falala nǹkan méjì mo fẹ́ pè yín lórí bàbá ẹ parí ìjà tí ń bẹ láàrin ẹ̀yin àtàrẹgbẹ́ mi ò bẹ̀ yín o ẹ rí pé mo sọ ń jọ́ sí mo ní kẹ́ ẹ parí ìjà Àrẹgbẹ́ election kù bíi 15 days ni mo sọ fún yín jọ́ sí o mo ní bàbá mo pè yín mo pè gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá mo ní kí wọ́n parí ìjà tí ń bẹ láàrin àbúrò yín tó ń ṣe gómìnà lọ́wọ́ lọ́sùn tó kù ń bẹ̀ sí àti Àrẹgbẹ́ mo ní Àrẹgbẹ́ ò ní ṣe gómìnà ọdún 7 ní stéètì kankan mọ́ lérò lẹ́yìn èmi dẹ̀ súnmọ́ Àrẹgbẹ́ mo dẹ̀ mọ irú èèyàn tá Àrẹgbẹ́ jẹ́ mọ̀mọ́ bẹ́rò ṣe wà lẹ́yìn ètò Àrẹgbẹ́ dẹ̀ ti sọ lójú mi lẹ́ẹ̀mejì wípé tí wọ́n bá gé òun ní bíléèdì lọ́wọ́ báyìí ẹ̀jẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ọ̀jáde ń bẹ̀ tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ yẹn sìn ṣé ẹ mọ̀ wípé ìjà àwọn èèyàn nìyẹn ẹ̀ fáwọn èèyàn nìyẹn kó sí yín láàrin ni bàbá àwọn tó ṣe jù ìbáyẹn lọ fún yín irú bàbá Musiliu ọba Níkòrò ẹ gbà wọ́n padà náà kí ló dé nílé yanjú ìjà yìí tó wà ìjà ẹ̀yìn àti kí ló ń korúkọ ẹ̀ bàbá mínísítà wa kí ló dé nílé yanjú ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì tó wá le bíi tẹ̀ tó tún fẹ́ẹ́ le jù yẹn lọ ó ní ìjà yín pẹ̀lú Gani Adam bàbá ẹ má pè mọ̀ràn ẹranko géńgé o ẹ má gbìmọ̀ ẹranko géńgé o ẹ má gbìmọ̀ ẹranko géńgé náà ni mo sọ fún yín lórí ìbò Ọ̀ṣun tó fi yíwọ́ o ẹ jẹ́ fi díẹ̀ hàn yín bẹ̀ nínú tí mo sọ ńjọ́ náà tí mo sọ fún yín ńjọ́ náà màá tún fi díẹ̀ hàn lórí fídíò yìí ẹ wò. ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fìsìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹ̀yin bàbá wa ẹnu yín la bá rú òwe yẹn pé ọmọ wa kò gbọdọ̀ ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká wá mú ìlẹ̀kẹ̀ ká fi sídìí ẹlòmíì àgbájọ ọwọ́ báyìí la sì fi sọ̀yà ẹ̀yin bàbá wa kábíyèsí lọ́balọ́ba iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín iṣẹ́ méjì ni tó sì ṣe pàtàkì jù tẹ́ ẹ bá fẹ́ kí ìmọ̀ Yorùbá padà ṣọ̀kan tẹ́ ẹ fẹ́ kí ìlọsíwájú ó bálẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi parí ìjà tó wà láàrin bàbá wa tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ ní ilẹ̀ Nàìjíríà ọmọ olódòdé bàbá wa Tinubu ni mò ń sọ o ìjà tó wà láàrin àwọn àtàrẹgbẹ́ ẹ bá wa parí election ló ń bọ̀ lọ́sùn yìí èèyàn èdìtẹ̀ ọmọ ẹranko gíngìn àwọn èèyàn kan ń jẹ nídìí ọ̀tẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo òpò tí Rauf Arẹ́gbẹ́ wà tẹ́lẹ̀
lọ́dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn kan tí wà ń pò yẹn nítorí aáwọ̀ ráńpẹ́ tó wà láàrin àwọn méjèèjì. Onígbó ti dágbó sí méjì. Ẹ dákun, ẹ má fojú di ẹnìkankan. Bàbá wa Rauf Arẹ́gbẹ́ṣọlá, mo súnmọ́ wọn díẹ̀. Ní ojú mi kòrókòró báyìí mo fi àlùkùránì búra. Wọ́n ti sọ lójú mi rí lẹ́ẹ̀mejì pé bí èèyàn bá gé àwọn ní ọ̀bẹ lọ́wọ́ báyìí, ẹ̀jẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló máa jáde inú ẹ̀. Sọ wá yẹ kí nǹkan kékeré ó ṣẹlẹ̀ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ẹ̀sì máa yé sí i. Kàkà kó sàn fún ìyá àjẹ́ ó tó ń fọmọ rẹ̀ bóbìnrin. Ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ ẹ̀jẹ̀ á ronú torí Ọlọ́run? Ṣé èèyàn méjì mẹ́ta tí ó wà pẹ̀lú ẹni tá à ń sọ yìí, ṣé tí wọ́n bá kún àwọn èèyàn tó fẹ́ dìbò fún bàbá wa Síwájú, ṣé ó burú ni? Ṣé wọ́n kíkún wọn kún wa ìlódùn mọ́ wa nú ni àbí ká yọ wọ́n kúrò? Kò dẹ̀ sí nǹkan tó ń dùn mí nú ẹ̀ ju pé ẹ̀yin kan lẹ̀ ń yé sí i. Ẹ̀yin kan lẹ̀ ń yé sí i. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwa ti mọ̀ ti pẹ́. Olùdaríjì ẹ̀ṣẹ̀ ni. Àwọn èèyàn kan ti ṣe Aṣíwájú tó yẹ pé kò yẹ kí wọ́n kọjá ní 10 kilometre to his house. Wọ́n wà pẹ̀lú wa lénìí. Ẹ̀yin èèyàn, ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ jáwọ́ lọ́pọ̀ tí ó yọ. Bàbá wa Musiliu, ẹ mọ gbogbo ìgbà tó kúrò nínú tó kúrò lọ́dọ̀ tí wọ́n kúrò lọ́dọ̀ Aṣíwájú. Ẹ mọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wọn náà. Bàbá wa Musiliu Ọbaníkòró, ẹ mọ tó ti ṣẹlẹ̀ láàrin wọn. Ǹjẹ́ yín lè mọ̀ pé ìjà kan ti wáyé láàrin òun àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rí? Ṣùgbọ́n àwọn èèyàn kan tí ń rí jẹ́ǹdì mọ̀dàrú yẹn wọ́n ń túbọ̀ dákún ọ̀rọ̀ yẹn ni. Èmi sì mọ ẹni tí ń jẹ́ Arẹ́gbẹ́. Mo mọ ẹni tí ń jẹ́ Arẹ́gbẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Arẹ́gbẹ́ ti sọ lójú mi. Tí wọ́n sọ lójú mi tí ó jẹ́ pé inú mi dùn, orí afẹ́fẹ́ ni mo kúkú fẹ́ gbé sí i. Tó bá ti jẹ́ rọ́ ni wọ́n sọ pé rọ́ ni. Àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ lójú mi rí nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tí mi ò mọ̀ pé ní ìgbà kankan òpin lè dé bá friendship wọn. Àwọn wo la bá ń bẹ̀? Ṣé báwọn ọmọ Yorùbá náà la bá ń bẹ̀? Ẹ̀yin bàbá wa, ẹ sì ń wo ọ̀rọ̀ yín níran. Wọ́n ó ṣe election lọ́sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ dákun, kí ni ọ̀bá náà ẹ̀yin bàbá yìí láti parí ìjà yẹn kó tó di ọjọ́ yẹn? Kí gbogbo òbò àwọn tó ń tẹ̀lé Arẹ́gbẹ́ kí wọ́n ó dì fún APC. Bẹ́ẹ̀ bá mọ̀ pé èèyàn ní bẹ́ẹ̀ bá mọ̀ béèrè táǹkù, àwọn tó bá mọ̀ kù wọ́n mọ̀ yọjú. Ẹ má mà fojú kékeré wo Arẹ́gbẹ́ náà. Arẹ́gbẹ́ náà mọ̀ ń sọmọ kékeré. Òun náà mọ̀ tí láwọn èèyàn tó lóòótọ́ Aṣíwájú Bọ́lá Ahmed ló build ẹ̀. Ṣùgbọ́n náà ti láwọn tó build. Àwọn tó build yẹn wọ́n lè má lọ opportunity àti súnmọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n wọ́n láǹfààní àti súnmọ́ ẹni tí Aṣíwájú tó build. Àwọn náà ò ní padà lẹ́yìn ọ̀gá wọn. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká paná ọ̀tẹ̀ rí kéré tó ń bọ létí mi tó jábọ́. Àfáà sọ̀rọ̀ òjòkú ọlọ́run ṣe rí òun. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká parí ọ̀tẹ̀ tó wà láàrin wa yìí. Ẹ má jẹ́ ká bá ọ̀tẹ̀ yìí lọ títí. À ń wá kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó di olórí orílẹ̀-èdè. Ṣùgbọ́n àwọn ọmọ tiẹ̀ ni wọ́n wá tó ń jà láàrin ara wọn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá kọjú sí yín ẹ ta. Tó bá kọ̀yìn sí yín ẹ ta. Tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rọ ara yín pa. Ọgbọ́n tá a fi kọ́lé tó ró gẹ́gẹ́gẹ́ kò tó èyí tá a fi sun bẹ̀ lásán falala o. Ẹ̀yin bàbá wa lọ́balọ́ba, ẹni àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ parí ìjà wọn kíákíá lónìí sọ́la nìyẹn o. Ẹni ẹ̀kejì tí gbogbo yín náà tó mọ̀ bí ẹni mowó, òun ni Ààrẹ Gani Adams. Ìgbà kan ti wà tí àárín Ààrẹ Gani Adams àti bàbá wa ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu táàrin wọn ti gún rí náà.
ẹ̀yin ayé yìí náà lẹ́sù sáàrin wọn ẹ dẹ̀ má jẹ́ ń tàn yín ẹ má fojú di Gani náà láwọn èrò lẹ́yìn ó lérò lẹ́yìn o ẹ má jẹ́ àparọ́ tara wa jẹ́ bó ṣe lérò lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ náà ló ní diaspora àwọn ẹgbẹ́ kan tó kójọ ní diaspora wọn lágbára wọn ò sì ní fẹ́ ṣe nǹkan kan tó tako ààrẹ Gani Adams gbogbo ẹni tá ààrẹ Gani Adams bá ń bínú sí wọn mọ bínú sí ẹni tá ààrẹ Gani Adams bá ń bá ṣọ̀rẹ́ wọn mọ bá ṣọ̀rẹ́ ẹ dákun ẹ̀yin bàbá wa lọ́balọ́ba kí ló ná yín lórí pé kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ parí ìjà yìí kí Tinubu ó fa ààrẹ mọ́ra káàrẹ ó fa Tinubu mọ́ra ṣe bí apá bá tóbi tó tán ṣe bó máa ń tó há ni ọ̀rọ̀ méjì tí mo pe ẹ̀yin lọ́balọ́ba yìí sí rèé o mi ò pè yín sí nǹkan kan rí o ẹ rí i pé mo sọ fún gómìnà mo ní ẹ̀yin lẹ ń jẹun lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ kó bọ́ lọ́wọ́ yín gbogbo tí mo ní wọn ṣe ń jọ náà wọn ò mọ̀ sí wọ́n rò pé Arẹ́gbẹ́ ò jẹ́ nǹkan kan èèyàn ṣe gómìnà ọdún 8 níbì kan ìgbà tó ń ṣe gómìnà yìí ẹ̀yin ni chief of staff rẹ̀ ẹ dẹ̀ rí báwọn ayé ṣe gbà tí ètò ṣé Arẹ́gbẹ́ náà ò tiẹ̀ wà lẹ́nìkan kan tó ṣoore fún ni tẹ́ ẹ ṣe nígbàgbọ́ wípé gbogbo ó tẹ̀lé wa o kò tẹ̀lé wa o kò ní sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bí àwọn ọmọdé bá kọyán àná àwọn àgbà àfìtàn balẹ̀ tá a bá wí fún yín ká gbọ́ tá a bá sọ̀rọ̀ fún yín ká gbà gbogbo ẹni tó yẹ kí n pè ni mo pè gbogbo ẹni tó yẹ kí n dárúkọ ni mo dárúkọ. so èrò wà lẹ́yìn Gani Adams o èrò wà lẹ́yìn Gani Adams o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ná yín ní anything o láti yẹjú ìjà tó wà láàrin ẹ̀yin àti Gani Adams ẹ má fojú kékeré wo Gani Adams o bàbá èmi tí n bá fi eyín mi gé obì fún yín ẹ má jẹ o tí n bá fẹnu mi bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ o ìwà tọrọ owó o ẹ ti ṣe dáadáa fún mi rí o nígbà tẹ́ ẹ ṣe gómìnà lọ́wọ́ o ìgbà yẹn ẹ ti ṣe dáadáa fún mi láṣọ mi ì sì wá tọrọ owó báyìí mo wá sọ òtítọ́ ọ̀rọ̀ ni bàbá ẹ jẹ́ kí wọ́n parí ìjà tó wà láàrin ẹ̀yin àti Gani Adams kó tó di àsìkò ìbò bàbá ẹ jẹ́ ẹni tó wẹjú lẹ̀rù ń bà o bí mo ṣe sọ́jọ́ náà lọ́n lórí ọ̀rọ̀ Ọ̀ṣun rèé o ẹni tó wẹjú lẹ̀rù ń bà o ojú ò ní tì yín o àní sẹ́kú mọ́ra wa lójú o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ti náwó tẹ́ ti nára lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ ní nànà dànù ẹ ní di ẹrù àrù káàkiri ẹ jẹ́ ká kà kún pé owó tá a ná yẹn àti jù lọ ẹlòmíín wà lórí àárẹ̀ ọkàn báyìí àárẹ̀ ọkàn pé gbogbo bá a ṣe dúró ti kíní ìtó àwọn ẹlòmíín àárẹ̀ ọkàn pé gbogbo iye tí mo ná lórí kíní gbogbo yín lọ́lọ́run ọ̀rọ̀ lọ́kàn Ọlọ́run wàá fi ọ̀pọ̀ rọ́pò fún yín Ọlọ́run wò wípé ìfẹ́ ìran lẹ ní kìí ṣèfẹ́ ara yín ìfẹ́ kí ìran yín ó lè gòkè lẹ ní tẹ́ ẹ fi tagbá tàwo tẹ́ ń kó owó rẹ̀ sórí Yorùbá nation pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní parẹ́ máyé lára Yorùbá nation tí mò ń sọ fún yín ẹ rí i pé ó ti pẹ́ tí mo ti ń sọ pé ẹ máa ń Yorùbá nation náà gbàgbé tó jẹ́ bẹ́ẹ̀ process ni Yorùbá nation no going back yẹn is the right word àpadà sẹ́yìn ẹ rí i pé mo ṣe ń sọ̀rọ̀ pé ká dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mi ì sọ̀rọ̀ pé a padà ní orí Yorùbá nation torí ṣe rí bó bá tiẹ̀ wá jẹ́ pé at the end of everything wọ́n region ni wọ́n máa fún wa ó pè wá 85% problem solve nìyẹn o ẹ jọ ojú òní tì wá mo bẹ̀rẹ̀ ìrìn yẹn báyìí ní ẹ máa rí ọ̀kọ̀ọ̀kan náà lórí Sokoti TV màá bẹ̀rẹ̀ ìrìn bí èmi àti àwọn ẹlẹgbẹ́ mi kì í ṣe èmi nìkan kí mọ́ wọn sọ pé èmi bíi mọ́mí wa kan so èmi àti àwọn ẹlẹgbẹ́ mi á bẹ̀rẹ̀ sí ní ìrìn gbogbo àwọn ìrìn tó bá yẹ ká rìn àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ wà mídíà àwọn tá a jọ ní ìfọwọ́sowọ́pọ̀
tí mo dẹ̀ mọ̀ wípé owó kọ́ ni wọ́n wá sídìí kìíní yẹn, wọ́n wá ṣe tí ó wù wọ́n ni. So àjọ ní ìfọwọ́sowọ́pọ̀, a wà gbogbo àwọn bàbá, a rèsì kọmitì kan tí ó lọ mọ́ bá wa bẹ gbogbo àwọn ọba, a dẹ̀ jẹ́ káwọn ọba mọ̀ pé èpè tán ṣẹ́ fún yín, èbú tán bú yín ló fìdí wa jálẹ̀ yẹn. Àwọn náà dẹ̀ ti rí báyìí. Àwọn tí wọ́n dẹ̀ ń bú yín tán ń gbé yín ṣépè, wọn ò lè bá wa fúrọ́ǹtì ẹ̀ mọ́, ẹ̀ ní rójú wọn mọ́. Nígbà tí ẹ bá ti rójú wọn tọ́jà wa ọmọlúwàbí tá a gbára wa lọ́mọ yín, tọ́jà wa lẹ̀ ń rí, ṣe bí ẹ sá padà gbàgbé kinní ọ̀nà níjọ́ kan ni. Ojú ò ní tì yín o, a ní fọwọ́ ara wa gbọ́mọ wa sí o. Inú ọdún tuntun yìí a yàbò fún gbogbo wa o. Gbogbo ń tà àti lé tá a bá, Ọlọ́run ó fi lé wa lọ́wọ́ o. Ǹjẹ́ báyìí mo kí yín pé ojú ò fẹ́ ra kú o. Yorùbá nation no going back.